adúpẹ́ lọ́wọ́ náà fún àlàáfíà fún ojú rere. Nígbà ọ̀kan ìlànà pé orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ tí wọ́n ṣe ń gba ipò wọ́n kàn ká ó yẹ kẹ́lẹ́ ló ṣe iṣẹ́ yìí. máa ń pèsè àwọn ìṣúná ọjọ́ This is not a counter party. Àti orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ má ṣe gbàgbé wípé àwọn orílẹ̀-èdè. àmọ́ ohun tó ń ṣe rárá o wọ́n ṣe àwọn kan rùn ní ọkàn jẹ́ kí gbogbo ṣàmà ti ṣẹlẹ̀ ní ọkọ̀ tí mọ́tò jóná lálẹ́ mo lè ṣe lọ lẹ́rìn pa àwọn èèyàn ní alẹ́ ọjọ́ yẹn. bá a jẹ ní òkè òkun àbí ní ilẹ̀ àgbáyé ẹ̀tọ́ ìjọba àkọ́kọ́ ni wípé láti rí wípé ètò ààbò tó péye wà fún ará ìlú. a dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá olódùmarè ọba tó fún wa ní orí ọ̀fẹ́ àtàǹfààní láti wà lórí ètò gbàgede ìlú níkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà lọ́sẹ̀ tó kọjá nígbà tí à ń dágbére lórí ètò yìí à ń wí nígbà náà pé bólúdá ayé bá yọ̀ǹda fún wa àtàwa àtẹ̀yìn aráalé àtẹ̀yìn èèyàn ìlú tí ń láǹfààní àti máa gbádùn wa nígbà gbogbo wípé àtúnjọ máa pàdé ara wa lónìí ẹ̀sìn wa wò ọba òkè ó ti palí lọ àti bíbọ̀ wa mọ́ padà sórí ètò lónìí la ṣe ń ké yẹn kú lé o àwa sì ń dá gbogbo ògo padà sọ́dọ̀ aláàfin ọ̀run tí ń bẹ níbi gíga lóde ọ̀run gbogbo ara alẹ́ àtèrò gbòòrò àjọṣepọ̀ tí ń bẹ láàrin àwa àtẹ̀yìn kò ní bàjẹ́ lọ́lọ́ọ̀lọ́hún lórúkọ àwọn lọ́gàá àtàwọn aláṣẹ ìkànnì yìí lórúkọ ọ̀gá wa ọ̀gbẹ́ni Stephen Adéwálé lórúkọ ọ̀gbẹ́ni Fẹ́mi Adégúnlẹ̀ tó jẹ́ olóòtú ètò yìí lórúkọ Fúbárà Dédé ọlọ́wọ́ bọ́tìnì tí ń taari wa sátẹ́gùn lórúkọ àwọn bàbá tó di lóró dìgbàrú mú lóde lọ́hùn lórúkọ gbogbo wọn ńlẹ̀mí CEPHAS Olúwafẹ́mi ọmọ Akínrodòlù èmi tí gbogbo ayé ń pè ní bàbá JP ọba àlù kan àkànní olóhùn iyọ̀ ni mo fi ń kí gbogbo aráalé o ojú ò ní tìyá èmi làkàn ní ìkọ́ orí mọ́láfẹ́ olókun ọ̀la ọmọ gbadégẹṣin orí adẹ́nìrán bàbá mi lẹ́fọ̀n àlàyé gbogbo kan ṣètò lónìí iyọ̀ yóò dùn dáadáa bí ìṣe wa ẹ mọ̀ pé èmi nìkan kọ́ ni mo wà nílé agbára yìí ìbá àti máa ń kóra wá kí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ọmọ balógun àjọkọ́ orin wà sórí ètò lónìí ni. Ìbà fọlọ́run lókè ọba ọ̀gá ògo ọba tó ti bẹ̀ kí bẹ̀bẹ̀ tó máa bẹ̀ ọba tó mú wa lọ díjẹjọ tó tún jẹ́ kí a wá sójú mọ́ màwòrán yín lénìí ọba náà ní ọpẹ́ tọ́ sí ìyìn àti ògo fún orúkọ rẹ̀ o lẹ́yìn èyí mo júbà gbogbo ẹ̀yin aráàlú ẹ̀yin gbogbo tí ẹ̀ ń nífẹ̀ẹ́ ìkànnì bàbá ìkànnì lórí ètò bàbá ètò gbàgede ìlú lórí ìkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ayé wọ́n mọ̀ rẹwà ni ayé wò ní bàjẹ́ orúkọ tèmi náà wà yí padà ìbí àmọ́ ni ẹ má fi léètì sí Balógun Tajudeen Aládé lèmi jẹ́ ọmọ wọn lẹ́dẹ̀ mọ̀ pé àrògùn ọmọ arúgbàlúlàlú àrùn wọlẹ̀dẹ̀ ló ń kí yín káàbọ̀ sórí ètò fún tèmi pé ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan torí pé a tún ti kó wá fún yín ní gbóná fẹ̀lifẹ̀li. bẹ́ẹ̀ ni ẹ fẹ́ gbàgbé o wípé abala ló ní pèlè-ńpèlè níbẹ̀ lórí ètò yìí abala àwọn ìròyìn tó ti jáde nílẹ̀ wa ńlá abala àkọ́kọ́ lórí ètò yìí tá a kàn lu abala ǹjẹ́ ọmọ òṣèré rẹ láti bẹ̀ àwọ̀ abala ọ̀rọ̀ tó kan ẹ̀yin aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n tá a ti máa ń gba àwọn àlejò lámẹ̀tọ́ọ̀lú àlejò tá a gbé wá lónìí ẹ gbádùn rẹ̀ ọ̀kan lára àwọn lámẹ̀tọ́ọ̀lú tẹ̀tí mọ̀ bí ẹni mowó lórí ètò yìí ni ẹ má jẹ́ tí ì bẹ̀ jù láti bẹ̀ láti kan lu abala elétí ọ̀fẹ́ ẹ má yí kó ń bẹ́ o wọ́n lè polówó ọjà ẹni àgúnmu òwò kílẹ̀ gbégún wọ́ tẹ fẹ́ kára ló mọ̀ nípasẹ̀ ọwọ́ àtòkòwò yín níbo ní iléeṣẹ́ yín wà níbo làdírẹ́sì yín kí ni fóònù nọ́mbà yín kí làwọn tí ẹ gbé lọ́wọ́ tó lè ṣe ọmọ aráyé lóore ẹ̀yin ẹ pè wá sórí nọ́mbà tiwa bàbá ti parí ètò tán ni o ẹ má ti pè wá báyìí mọ̀ pé wọ́n ní adébíṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ ni àwa sì wà lẹ́nu iṣẹ́ báyìí bàbá ti kó lórí ètò yìí ẹ̀yin ẹ pè wá ká lè polówó ọjà yín ká lè ṣe ìkéde yín bó sì jẹ́ master of ceremony lẹ́fẹ́ pè wá fún bẹ́ẹ̀ ni láti dẹ́rìn pòṣónú níbi ayẹyẹ yín níbi ìnáwó yín èyíkéyìí tí ẹ bá ń ṣe nọ́mbà ilé ìbá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bàbá parí ètò tán kódà lójú òpó ìtàkùn agbọ́rọ̀ káyé WhatsApp ẹ fi nọ́mbà bá wa sọ̀rọ̀ mbẹ́ ojú òní tiẹ̀ nìkan ọ̀kan wa ọmọ balógun wo já fẹsẹ̀ rájọ́ ná gbogbo aráàlú ńgbà bá padà dé àáwọ̀nú ètò ọ̀hún lóní kùnkùndùn à ń bọ̀ o.
You shall reap just what you sow. Samba. Holy field lives by this philosophy. All the world is turning around. Oh, everything has become topsy-turvy. But behold the man, he is standing on the truth. I have come to give some accolades. I've come to break that man that refused to hurt no one and refused to cheat nobody. Your reward awaits you. Ọwọ́ méjì f'olódodo. Bọ̀sá ẹ̀ bá mọ̀ kíra f'olódodo. Ẹ bá ń ṣe tìrìbùsà f'olódodo. Ẹ bá mọ̀ ṣe tuwalè f'olódodo. Lọ́nà àwa ò sínú àwọn tí ń gbòwe wípé ó ẹja lẹja ń jẹ sanra. N ò ní bá tẹnikẹ́ni jẹ́ ó kí n tó lè débi gíga. N ò ní yanyan jẹ́ láì mo kọ̀ láti pààyàn o. Àní n ò nílùú jìbìtì kankan. Mo kọ̀ láti ralé ayé gbé. Lies may stand for thousands years. Behold, the truth shall prevail. One day, with your name and grace and reward, you shall face your reality. Ẹ bá jẹ́ ká jó lódodo. Bí mo ṣe tán o láti jó lódodo. Èdùmàrè ràn mí lọ́wọ́ láti jó lódodo. Ó ti pààyàn kan torí pé ó fẹ́ dọ̀lọ́rọ̀, ó fẹ́ dolówó. Ó ti tẹ̀yàn pa torí pé ó fẹ́ lọ́dọ̀kè, ó fẹ́ dá láṣẹ. Èyí ò mọ̀ dá o. Ẹ bá jẹ́ àmọ́ mú sùúrù ká sì ní tẹ́ lọ́rùn o. Nítorí èrè ńlá ń bẹ o. Don't mind the pressure. Your reward is coming. Don't mind the pressures. It shall soon be your time. Ọwọ́ méjì f'olódodo. Ẹ bá máa kíra f'olódodo. Anywhere you see them, ẹ bá ń ṣètò àlè fún wọn ò jàre. Ẹ bá ń kí olódodo, mo kí olódodo, mo kí olódodo. Tí kò jẹ́ dòdò tán fọwọ́ dòdò pọ́mọ onídòdò nídòdò. KAFTAN TV là wá ń wò. KAFTAN TV kárí ayé. KAFTAN TV là wá ń wò, ṣé ti gbọ́. tó ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká máa wo KAFTAN television ibẹ̀ lẹ ti máa rójú lówó ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ ń bí àwa la sọ wọn ò ní fẹ́ lómi ìṣe wa ire o. KAFTAN TV Yorùbá ẹ jẹ́ ká máa wò nígbà gbogbo èmi náà máa ń wò èmi náà kó jẹ o èmi náà láìkí ẹ. ẹ máa bá wa wo KAFTAN TV gbogbo ìgbà ẹ má gbé kúrò ń bẹ ibẹ̀ ní kẹ́ dúró pàṣẹ. ẹ̀yin aráalé ẹ máa wo KAFTAN TV o KAFTAN TV yóò ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. KAFTAN TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ máa bá wa wò. KAFTAN TV is the best. kápolówó ọjà kájé ó búgbájẹ́ o KAFTAN TV là wá ń wò KAFTAN TV yìí kárí ayé KAFTAN TV là wá ń wò ṣé ti gbọ́. ẹ wo ẹ máa wo KAFTAN TV. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.
ẹ káàbọ̀ padà yìí èrò ìlú mo lérò pé ẹ ti fi ẹsẹ̀ rájò níwọ̀nba ní báyìí abala tí ọpọ́n sókàn tí a wà ní abala àwọn ìròyìn tó ti jáde nílẹ̀ wa níbi tí a ó ti máa yànnàná bó ṣe ń lọ ní agbọn ìròyìn tó jáde lórílẹ̀‐èdè yìí ìròyìn àkọ́kọ́ wájú mi ọba àlùkàn ìròyìn ọ̀hún ló máa gbé mi lọ sí ìpínlẹ̀ Ondo níbi tí ìjọba ìpínlẹ̀ Ondo ti yọ̀ǹda kí àwọn òṣìṣẹ́ àti ọmọ iléèwé máa wọ aṣọ ìbílẹ̀ ní ọjọ́ Jímọ̀ láti jẹ́ kí àṣà àti ìṣe kí ó gbilẹ̀ sí nípínlẹ̀ náà ọba àlùkàn ǹjẹ́ tí ìjọba ṣe yìí ojú wo ni. bàbá wò ó a rí i pé àwọn ọmọ wa wọ́n ti fẹ́ máa gbàgbé àṣà wa nílẹ̀ Yorùbá bóyá aláǹtí gómìnà tó fi parọ́ àṣẹ òun náà nù n sọ mọ̀ pé gómìnà ìpínlẹ̀ Ondo kan náà yìí ló ti kọ́kọ́ kéde wípé láwọn ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ondo kan máa ka orin ìtafínjúbà alẹ̀ wa tó ń pè ní Yorùbá anthem láti máa kà nílé ìwé bẹ́ẹ̀ ni bí gómìnà ti tún wá pàṣẹ yìí wípé kí àwọn ọmọ wa àtàwọn òṣìṣẹ́ ìjọba tó bá ti dọjọ́ Ẹtì kí wọ́n máa wọ aṣọ òbílẹ̀ tó dáa ni. torí mo ṣe ìrántí nígbà tí àwa kéré jù báyìí lọ ó ní bí a ṣe máa ń ṣe lọ́jọ́ Jímọ̀ tí ìjọba Ondo yọ̀ǹda yìí oúnjẹ tá a jẹ gẹ́njọ́ náà àwọn oúnjẹ ìbílẹ̀ ni. bẹ́ẹ̀ni. aṣọ tá a wọ̀ kì í ṣaṣọ léèwé táwọ̀ lọ léèwé ó ti láwọn aṣọ tá a máa wọ̀ lọ́jọ́ Jímọ̀ láti jẹ́ kí a mọ̀ pé ọmọ Yorùbá ni wá. àwọn olùkọ́ wa gan lọ́jọ́ náà lọ́hùn tó bá ti jọjọ́ Jímọ̀ àwọn èdè tí wọ́n fi ń sọ̀rọ̀ yàtọ̀ sí pé wọ́n ń kọ́ wa pé kinní kan àwọn ìjìnlẹ̀ Yorùbá. àwọn àgbàlagbà wípé wọ́n ní ajé ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ òsùn bí bàbá ẹnìkan tá a bá sọ nípa tàṣà nǹkan kì í sí ẹsẹ̀ ràgónú àṣà Yorùbá kọjá àṣàkáṣà ó jẹ́ àṣà tó ní ìwúrí tó sì lọ́gbọ́n nínú àṣà tí ń fúnni lọ́gbọ́n ìmọ̀ àti òye ní àṣà Yorùbá tó yẹ kí gbogbo ọ gbé lárugẹ. gómìnà ìpínlẹ̀ Ondo iṣẹ́ takuntakun ni gómìnà wa ṣe ṣùgbọ́n ká má jẹ́ ọmọ ń bẹ̀ òun nìkan o bàbá ní ká máa wọṣọ ìbílẹ̀ ká lè máa rántí àṣà wa èdè wa tí wọ́n sọ di fànákùlà láwọn iléèwé ńkọ́ ẹ jẹ́ ká bójútó àbẹ̀wò bẹ́ẹ̀ yóò bá tí ì ní nínú ìmọ̀ ìṣirò àtẹ̀dé Gẹ̀ẹ́sì kò ní pàṣẹ jáàmù o kò sí níbi tí ó lọ tó bá ti débi wáyẹ́ẹ̀kì ń jù láàfin ti Yorùbá kún un pé gbogbo ọmọ wa gbọ́dọ̀ máa ní èdè Yorùbá èyí ń ṣe kókó ṣe pàtàkì torí àtọ̀dọ̀ ìjọba nìyí náà ti wọ́ wá. yóò ṣe ètò jẹ́ kí àwọn ọmọ wa mọ̀ pé kókó ni Yorùbá wọ́n rí i pé èdè wọn ni bẹ́ẹ̀ ni jẹ́ fànákùlà lójú ọ tẹ́nìkan bá ṣe sọ pé yóò ṣe èdè mi ṣe fànákùlà onílẹ̀ bàbá mi. a lè dúró lórí ẹ̀ a lè mọ̀ wúlò. bó o lè dè mí ó ti wá dé wọ̀ nílùú bàbá tó bí lọ́mọ nílùú káàró jí. bí ó ṣe sọ pé kí wọn máa wọṣọ ìbílẹ̀ yìí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọge èwò yìí ni wò mọ sọ́ọ́rọ́ mọ́ wò mọ bí àwọn sọ sí mọ́ ṣùgbọ́n nípasẹ̀ ìgbésẹ̀ gómìnà yìí àwọn èèyàn ó tún bẹ̀ sí lóye bá a ti ń rúṣọ bá a ti ń múra ọ̀pọ̀lọpọ̀ wọ̀ kìsà kiri yóò wọ̀ kìsà làlùjá. wọ́n ti gbàgbé pé Yorùbá ló láta. bẹ́ẹ̀ ni àkìsà lọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ti ń wọ̀ kiri gbòòrò. ibi ó ti ẹ̀ máa wọ ṣòkòtò bí ọkùnrin. bẹ́ẹ̀ ni wọ́n ti sọ gbogbo àṣà nù. ńgbà tó ọmọ ọkùnrin tó bá ń di irun láì ṣe Ṣàngó tí ń lo yẹtí ọmọ Yorùbá torí Ọlọ́run ọmọ obìnrin ṣeré ọmọbìnrin ó máa lọ lójú títí àmọ́ ọkùnrin yàtọ̀ sóbìnrin mọ́ torí ọkùnrin ti ń dirun obìnrin wọ ṣòkòtò bó o bá wo wájú wọn wọ́n jẹ́ pé àkẹ́yìnṣe lòun wò ọ̀ lè mọ ọkùnrin yàtọ̀ sóbìnrin àti tó bá tó wò wọ́n wájú ló tún mọ̀ pé obìnrin ń lọ kọ́lọ̀ Olódùmarè kò ṣàánú wa ẹ jẹ́ ká gbàṣà Yorùbá lárugẹ kíjọba náà gbogbo yìí tó bá jẹ́ kíjọba ó bójútó kó bójútó. ebi ṣe fẹ́ rọ àwọn ìjọba ìpínlẹ̀ yòókù kí wọ́n jẹ́ kí tí ìjọba ìpínlẹ̀ Ondo ṣe kó kà wọ́n lára wọ́n jẹ́ kó kàn wọ́n. káwọn náà kí a gbárùkù ti ẹ̀sìn àṣà àti ìṣe Yorùbá kí Ọlọ́run má jẹ́ kí àṣà wa parun láéláé. àmì àṣẹ Èdùmàrè lára àwọn ìròyìn tó ti jáde nílẹ̀ wa ọmọ Balógun sínétọ̀ Ìbíkúnlẹ̀ Amósùn tó ti kúrò nípò gómìnà ní ìpínlẹ̀ Ògùn tó gbọ̀nà lẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ yìí lọ lọ́dọ̀ wọn sínétọ̀ tí ń lo sí àpupa tó tún sojú níbẹ̀ ó mà ti ṣe àlàyé ọ̀rọ̀ o ó ti ṣe ọ̀rọ̀ tí wọ́n ń kú kiri òde bí wọ́n ti wí pé ó ṣe é lálàyé wípé àwọn orílẹ̀-èdè tó ń fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà níwèé ìrìnnà àwọn tí ń fún wọn ní físà láti máa jápa lọ sí àwọn orílẹ̀-èdè ibòmíì tó rọ́ṣọ̀mù wípé wickedness ni ìwà tí àwọn orílẹ̀-èdè ilẹ̀ òkèèrè àwọn western nation tí wọ́n ń hù níwà wọn o
wípé wọ́n wíkẹ́ẹ̀dì wọ́n ti ń gbẹ̀yùn kiri tí wọ́n ti ń jà raburabu kiri ìlú ṣùgbọ́n nígbà tí abẹ́sìnkáwọ́ gómìnà yìí lórí ètò ìròyìn tí ó wàá fi ọ̀rọ̀ léde ó ní gómìnà Ìbíkúnlé Amósùn gómìnà ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ rí ó ní kò sọ bẹ́ẹ̀ o kò sọ wípé àwọn orílẹ̀-èdè tó ń fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níwèé ìrìnnà láti jápa pé kò wí pé àwọn orílẹ̀-èdè pé wọ́n wíkẹ́ẹ̀dì pé àwọn oníléeṣẹ́ agbéròyìn káyé àwọn ló ṣe ọ̀rọ̀ ń tú èyí tí wọ́n ń kù bí ẹni gbàgbá ọtí wọ́n ní nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí àwọn oníléeṣẹ́ ìròyìn tẹ́ ti ń ṣe fún gómìnà tẹ́lẹ̀ rí òun ló ti sọ bẹ́ẹ̀ wọ́n ní ṣùgbọ́n pé èyí tó wá kan òun jù tó ṣe kókó jù lára òun ni wípé bí àwọn orílẹ̀-èdè àwọn western nation wọ́n ṣe ń fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tán jọ̀dọ̀ ní visa láti lọ sí orílẹ̀-èdè wọn láti kúrò lórílẹ̀-èdè yìí tó jẹ́ pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ń lọ bí àwọn dókítà àwọn ẹnjìníà àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ tó kù tí wọ́n ti ń lọ kúrò lórílẹ̀-èdè tí wọ́n sì ń kóyàwó àtọmọ wọn dání wípé ó tún lè jẹ́ ìpèníjà ńlá fún orílẹ̀-èdè Nàìjíríà tó bá yá o pé ó kù díẹ̀ káàtó bí wọ́n ti ń gbà káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá ti ń ṣe ìwúrí fún wọn láti sá kúrò lórílẹ̀-èdè yìí ó ní nítorí sọnù òun sọ pé àwọn orílẹ̀-èdè òun pé wọ́n wíkẹ́ẹ̀dì o ó jẹ́ lára àwọn ìròyìn tí ń jà rábúrábú lóde ilẹ̀ yìí. ìròyìn eléyìí ó gbẹnu tán níwọ̀nba torí pé tí a bá ní kí a wo àwọn ìlú tí wọ́n ń lọ yìí ó ní nǹkan lọ sí ń bẹ̀. bẹ́ẹ̀ni tí nǹkan bá sì gbà yàn ibi táyè bá ti gbà yàn téèyàn ti rí fọkànbalẹ̀ èèyàn rò pé kéèyàn kúrò ń bẹ̀. bẹ́ẹ̀ni wọ́n wá ojútùú sí ayé wọn. sọ̀rọ̀ ayé ara wọn láti tẹ̀síwájú nínú ìrìnàjò wọn ìrìnàjò alálàáfíà tí tá a bá ní ká wo orílẹ̀-èdè nǹkan ò fararọ. nǹkan ò rọgbọ. ibi tí nǹkan ti rọgbọ dandan ni kéèyàn ò kúrò ń bẹ̀ lọ síbi tí nǹkan ti rọgbọ. wá gbọ́ ọmọ Balógun. ọba ìlú kan mo wà. kíní kan wá sí mi lọ́kàn o. kí ni nǹkan náà. n ò mọ̀ bóyá ó wá sáyé sọ́kàn yẹn aráàlú. gómìnà yìí sọ wípé bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń lọ pókù díẹ̀ káàtó pé ó lè jẹ́ ìpèníjà ńlá fórílẹ̀-èdè yìí. èmi wá wò pé bí àwọn tí ń ṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà tí sínétọ̀ yìí sì jẹ́ kan nù wọn tán bá ṣètò ìrọ̀rùn fún ọmọ orílẹ̀-èdè yìí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ibi tí wọ́n máa sá lọ. iṣẹ́ tí wọ́n ń ṣe lókè òkun tí wọ́n fi ń dọlọ́lá tí wọ́n ń dọlọ́lá tán sá lọ sí lọ́hùn. tán bá rí iṣẹ́ òun ṣe lórílẹ̀-èdè Nàìjíríà kò sí ti lé wọn. ẹ̀yin kọ́lẹ̀ ẹ̀ máa sọ pé káwọn èèyàn má sá lọ mọ́ fúnra àwọn èèyàn ní òjòkó lé wọn mélòó ní ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà tó ti sọ pé òun fẹ́ sápò ńbẹ̀ lọ wá sí Nàìjíríà tí rí. wọn bá wà lórílẹ̀-èdè àwọn kan náà mọ̀ sá wà. kò yé èèyàn kò sí tó ààbò lọ́dọ̀ wa kò sí omi ẹ̀rọ lọ́dọ̀ wa kò sí ojú ọ̀nà tó dáa lọ́dọ̀ wa iná mọ̀nàmọ́ná ní í ṣe. iná NEPA iná mọ̀nàmọ́ná àwọn àjọ apínnáká gbogbo wọn ti sọ́dà kú rẹ̀ tẹ̀ ẹ wá ń sọ pé káwọn ti ń sá lọ pé ó kù díẹ̀ káàtó kí ló kù díẹ̀ káàtó ńbẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí Nàìjíríà ẹ lè ṣe ètò ìlera orílẹ̀-èdè yìí kó dáa tí wọ́n fi máa tọ́jú yín bì dórí ààrẹ orílẹ̀-èdè yìí ìlú òyìnbó náà ti ń tọ́jú rẹ̀ ẹ̀yin gómìnà gbogbo ìlú òyìnbó náà ti ń gbà tọ́jú àwọn ará àtọ̀hún sì wá sí. àwọn ààrẹ òun ò sì wá gbà tọ́jú lórílẹ̀-èdè Nàìjíríà ká tó sọ̀rọ̀ ńgbà mí ẹ jẹ́ ká wò ó má wò sọ́tún ká wò sósì àbí àwọn tí ẹ fẹ́ bá yé wọn jẹ́ tó tún rí ọ̀nà táyé wọn gbà dáa kán mọ́ tún lọ mo bẹ́ẹ̀ nìkan pàdé lórí ojú òpó ìtàkùn agbọ́dọ̀ káyé Facebook ilẹ̀ ní ń kó lókè òkun kólẹ̀ kó dọ̀tí olóhùn lówó ju sínétọ̀ olóhùn lówó ju sínétọ̀ ilẹ̀ ló sì ń kó lókè òkun nílẹ̀ UK àwọn tí ń kólẹ̀ kó dọ̀tí ní àdúgbò wa ní Nàìjíríà ń bí báwo láyé wọn ṣe rí wọn ò rówó fi rẹ́ǹtì ilé àwọn tí ń kó ilẹ̀ tí ń kó dọ̀tí lólẹ̀dẹ̀ Nàìjíríà àwọn tí ń bá Waste Management Authority kiri ẹ wò wọ́n lẹ́yìn òórùn báyìí tí wọ́n jòkó lórí òórùn láàrin ìgboro owó tí wọ́n fi rẹ́ǹtì ilé wọn ò rí lólẹ̀dẹ̀ Nàìjíríà orí káńtà lọ́pọ̀lọpọ̀ ní wọ́n ń sùn ẹni tó sì ń kólẹ̀ kó dọ̀tí ní orílẹ̀-èdè bòmíì ó ń di mílíọ̀nù ọ̀hún lọ́la rẹpẹtẹ ntí ẹ̀yin tẹ́ wà níjọba kí sínétọ̀ yìí kó máa gbọ́ torí ẹ sọ pé ìṣojú wa ń lẹ́gbìmọ̀ aṣòfin ni gbogbo ẹ̀yin tẹ́ ìṣojú wa bí ẹ ti ṣètò ìrọ̀rùn fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà ló yẹ kó kàn yín jù bí nǹkan bá dáa ẹ̀yin kọ́ lẹ́sọ̀ fún àwọn èèyàn kan má sá lọ mọ́. káṣíẹ̀ tó ti bí wò ibi tó ń sá lọ
ọrọ̀ ajé wọn tó ń dàgbà sí. ó sọmù. owó tí ń wọlé sápò wọn tó ń gbéra sí. ètò ààbò wọn dáa. kí ló dé táwa wà lórílẹ̀‐èdè tá a lè mójútó nǹkan ìlú tó ní wàrà tó lóyin tó lálùmọ́ọ́nì lórílẹ̀‐èdè yìí ṣé ká wá ní ìjọba wọn ò mọ tó yẹ kí wọ́n ṣe. ojú ọ̀nà ẹkùn gúúsù ìwọ̀ oòrùn lórílẹ̀‐èdè nàìjíríà nílẹ̀ yorùbá yìí kò sójú ọ̀nà wa tó dáa. ẹ ti ń ṣe ojú ọ̀nà èkó sí ìbàdàn látọdún 1999 ẹ rí parí dòní. ojú ọ̀nà rẹ̀ sí àkúrẹ́ kò ṣeé rìn pàkúté ikú ni. ojú ọ̀nà oǹdó sí adó èkìtì tẹ́ bá dójú ọ̀nà kẹrẹ́ ojú ọ̀nà oko dáa jù lọ ojú ọ̀nà oko lójú ọ̀nà oǹdó sí ìkẹrẹ́ èkìtì. ẹnu wá ń yà mí pé ṣé àwọn gómìnà èkìtì àti gómìnà ìpínlẹ̀ Oǹdó ṣé wọ́n yẹ kọjá lójú ọ̀nà yìí ni. tí wọn ò rí náà rí bẹ́ẹ̀ ni. láti Oǹdó délùú Ilé-Ifẹ̀ débàdàn pàkúté ikú lójú ọ̀nà láti Oǹdó dóṣogbo pàkúté ikú ni. ẹ wọ̀nà nípínlẹ̀ Ògùn àwọn tí ń bẹ ní waterside nípínlẹ̀ Ògùn wọ́n ń kérora ṣé tó ń bá lórí ọ̀fẹ́ àti jápa wọn ò ní jápa. ó gbé bọ́dì wọn o ọlọ́run ṣá tá a bá ṣe ní káwò tí wọ́n bá kó gbọmọ orílẹ̀-èdè jáde tí wọ́n ta aláǹfààní sí pálí gbogbo aláya. gbogbo aláya pa kí nìdí bí mo ti wà yìí bí mo ti dàgbà tó yìí n kò tí ì dá ní $1 million lákàntì mi rí mílíọ̀nù kan náírà yìí tí mo fi ń gbọ́ n wà ráǹfààní tẹ́nìkan ó fún mi ń fi sàtáyé mi ó ti dáa n wà pé n ò ní lọ n ó lọ sínétọ̀ o ẹ bá tún nàìjíríà ṣe ẹ tún ṣe kó dùn gbé bó ṣe ń dùn gbé fún yín tẹ́yìn ń jẹ mòkúndùn tẹ́yìn ń jẹ gbogbo ìgbádùn nàìjíríà yìí iná ò lọ lé yín ẹ rí mọ́tò gùn mọ́tò gidi ẹ̀yẹ ṣé fáwọn tó kù náà kò sẹ́ni tí ó máa sá lọ mọ́. bó ṣe rí Ọlọ́run ṣàánú ìròyìn tó tún wà wájú tèmi àwọn ìjọba ni èmi ń bá fà ní àárọ̀ yìí ìjọba àpapọ̀ ti kéde fún gbogbo àwọn iléeṣẹ́ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ pé kí wọ́n mú àdínkù bá iye owó tí wọ́n ń já nípa bí a ṣe ń bára wa sọ̀rọ̀ tí a bá sì ní kí a wo ìròyìn yìí ìròyìn tó fẹ́ẹ̀ tu gbogbo ènìyàn lára tó dùn gbọ́ nítorí pé a rí pé iye tí a fi ń pera wa tá a fi ń bára wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára ó gbé pẹ́ẹ́lí ṣùgbọ́n ìjọba àpapọ̀ ti ké sí gbogbo àwọn iléeṣẹ́ MTN ní nǹkan kan báwọn wọ́n ti ké sí gbogbo wọn lápapọ̀ pé ẹ wá o ẹ gbọ́dọ̀ mú àdínkù bá àwọn ènìyàn mi láti jẹ́ kí ìrọ̀rùn tó wà. bẹ́ẹ̀ni ìròyìn ayọ̀ ọ̀nù. mo sọ fẹ́ẹ́ nìkan lánàá pé mo lálàá kó orílẹ̀-èdè yóò dà àṣẹ bí ìròyìn àkọ́kọ́ yìí. aláàárẹ̀ ó ṣẹ. àmì àṣẹ. nígbà tó bá sì ń dára yóò sojú gbogbo wa. àmì o. nàìjíríà ó rọgbọ o. lóògùn Ọlọ́run ìgbàgbọ́ wà kákàn ṣiṣẹ́ tọ̀. nígbà tí mo rí ìròyìn gan inú mi dùn ṣùgbọ́n kí àwọn oníléeṣẹ́ òun kí àṣẹ ìjọba lè múlẹ̀ ní kókó pé irú oníléeṣẹ́ MTN Airtel wípé ìdá 10% tàrífù tán gbélé wa lọ́rùn pé ó ti pọ̀ jù pé kán yọ kúrò kán dá padà sí bó ti wà tẹ́lẹ̀ rí wípé àálòdù data wọ́n tún gbé 10% orí wọn tàrífù lé afẹ́ pé èèyàn kó ra 200 naira torí fóònù rẹ kó tún tán áwù. àwọn tó sì wà nílùú òyìnbó tán bá fẹ́ pẹ́ tó wà Nàìjíríà wọ́n pè ọ́ wọ́n bọ̀ sọ títí fóònù ó fi gbóná mọ́ ọ létí ni. bẹ́ẹ̀ni ó rọrùn fáwọn. wọ́n ń lo data bí ẹni ń lo mi ní. èló ní ń já lọ́dọ̀ wọn. bóun náà ṣe ń já dátà wọn sí wọn. ara ń tà fi sọ wípé kẹ́ ẹ ṣe bí ìlú ó ti dáa rèé bí ìlú bá dáa àwọn tó wà lóko wa tán bá rí ọ̀nà gbàdóko tán rọ́nà gbà padà wá lù ú èrè oko wọn tán rí ọ̀nà kó wá sáàrin ìlú tán rí nẹ́tíwọ̀kì lóko tí nẹ́tíwọ̀kì dáa tó sì rọrùn tán lómi ẹ̀rọ lóko kò sẹ́ni tó fẹ́ sá lọ sí Amẹ́ríkà lójijì mọ́. tán lè pe àwọn èèyàn tí ojú ẹ̀rọ dá. bẹ́ẹ̀ni èrè tí ò sí wàhálà kankan. tán sì rí nọ́mbẹ̀ ará oko ò ní sọ pé wọ́n fẹ́ wá sí gbòòrò mọ́ orí iná lọ́hùn orí nẹ́tíwọ̀kì orí gbogbo nǹkan lọ́hùn. kò sí tó fẹ́ wá mú. àbí ṣe bí àwọn olóyìnbó tí àwọn olórí ń lọ ṣe máa wọ́n wo bí àwọn tọ̀hún ṣe tọ̀hún tó dáa. iṣẹ́ ìwò ọba ìlú kan àwọn olórí wa tán máa ń lọ káàkiri tí wọn lọ kẹ́kọ̀ọ́ lọ kí ni a lọ sí. wọ́n ní wọ́n ń kówó pamọ́ ni. ó mọ iye tí generation ní Abacha kó pamọ́ bẹ́ẹ̀ ni àmọye àwọn olórí Nàìjíríà tá a ṣe ni wò tí ì tú wọ́n ní kọ́ńpìnì ńláńlá lókè òkun owó Nàìjíríà náà sì kó pamọ́ sọ́hùn àwọn òyìnbó gan mọ̀ àkáǹtì wọn wọ́n mọ̀ àkáǹtì gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà lọ́hùn wọ́n mọ̀. lórílẹ̀-èdè tí tá a ní ìwé òfin tá a ní àlàkalẹ̀ tí a ní ìtọ́wọ̀n olóyìnbó ń pè ní bọ́jẹ́ẹ̀tì tí a là fún ètò kọ̀ọ̀kan ètò ẹ̀kọ́. wọ́n máa ń kó pamọ́ sókè òkun ni. wọ́n jẹ́ kí n lọ síbi ìròyìn míì oje gbajúgbajà òṣèré onítìátà lórílẹ̀‐èdè Nàìjíríà Margaret Bandele Ọláyínká tí gbogbo èèyàn ń pè ní ìyá gbóǹkán ti ké gbàjarè ó sọ̀rọ̀ nítorí rẹ̀ rí níbi iṣẹ́ sinimá tí ń ṣe ó ní lọ́pọ̀lọpọ̀ gbà làwọn àgbà èèyàn àwọn àjẹ́ tí wọ́n wà yọ sí lójú àlá kó wọ́n darapọ̀ mọ́
ẹgbẹ́ wọn pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n wà torí pé iṣẹ́ tó ń ṣe páàtì tí máa ń ṣe níbi sinimá àjẹní máa ń ṣe nínú àwọn sinimá àgbéléwò ohun ó ní àwọn àjẹwàjẹ́ kọ́ wọn ó gbádùn mọ́ làwọn àjọ máa yọjú lójú àlá lójú oorun pé àwọn darapọ̀ mọ́ wa wá darapọ̀ mẹ́gbẹ́ wa ó ní ṣùgbọ́n orógùn lòun ó yọ tiwọn tó wọ́n fi lé wọn lójú oorun ó nígbà tán ṣe sinimá kòtò ọ̀run gan ló tiẹ̀ wá pélékè jù pé ṣàlàwọn àgbà ń yọ sí àwọn lójú àlá ń gbogbo gbà kọ́lọ́hún ṣàánú ọmọ Balógun kò sí iṣẹ́ tí ò ní pè níjà tiẹ̀. kò sí kọ́lọ́hún ṣàánú èmi ṣe rò pé àgbà kí Ọlọ́run ṣàánú wa àwọn àgbà yìí kò sí ẹni tí a pè tí ò ní jẹ èmi rò pé bóyá bí àìsè máa ṣe nínú sinimá àgbéléwò yìí bóyá lóòótọ́ ló lájẹ lójú ayé lójú ayé bó ṣe rí nu ṣùgbọ́n àti àìwá kí Gbàjarè sáwọn ọmọ orílẹ̀-èdè bíi kò rí bẹ́ẹ̀ o tí wọ́n bá ṣe ẹ̀tàn wá lójú ohun pọ́npọ́ ọmọ orogún ló ń fi lé wọn dànù. a rí i pé kí àdúrà níyà ẹ̀ nílò torí pé wọn ò ní yé dàlámù torí pé ọmọ ṣe. ẹ̀sìn wá wò ó àwọn tí ń ṣe sinimá àgbéléwò yìí tálómi bá ṣe àmúrọ̀bà nínú sinimá adigunjalè kò túmọ̀ sí pé ó ń digunjalè lójú ayé o ẹ̀kọ́ gidi tí ń bẹ nínú iṣẹ́ tí ń kàn gan ló yẹ kárí dì mú ẹni tí ń ṣàjẹ́ ò lájẹ́ o ẹni tí ń ṣàdigunjalè ò jalè o ẹni tí ń ṣe ṣìnà tí ń ṣòwò náà bì ẹ má fojú oníṣìnà wò wọ́n. ẹlòmíì ò sì mú wa bíi àgbàlagbà ẹ ní mọ̀ pọ̀ dọ̀ ni. bẹ́ẹ̀ ni àwọn storyline gangan tí wọ́n fún wọn ni wọ́n ń tẹ̀lé àwọn ẹ̀kọ́ tó lè ṣe wá láǹfààní ló yẹ ká máa kọ́ nínú àwọn sinimá ọmọ Balógun kò sí iṣẹ́ tí ò ní pèníjà láyé kò sí kódà àwọn bandits àwọn ní pèníjà àwọn àgbẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí àwọn akẹ́rẹ̀jẹko onímọ̀lú tí ń pa kúkúrú tí ń pa gégùn àwọn lọ́tà àgbẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí Boko Haram lọ́tà àjọba lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn olè tó wà níjọba tí ń yíwó kó lọ́tà aráàlú. ìjọba gẹ́ lọ́tà mẹ̀kúnnù. kò síbi tí pèníjà wà kọ́lọ̀ Olódùmarè kò kó wa yọ ní pèníjà gbogbo ọmọ Balógun wò tó bá ní ká máa ka gbogbo èèyàn ń lọ àkókò yóò ní tó jẹ́ àkànlò abala tó kàn lórí ètò yìí. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. èmi lọ́mọ eléèrè tó ń pèdè ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn dé ẹ bá mi mú jó ẹ̀yin mi tẹ́ wọn wà nílé èmi ni ọmọ yín Sàdémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. òkìtẹ́ fíìmù wà ní fọ́. lórí KAFTAN TV Yorùbá la wà ṣàfojúsùn ayé tó rẹwà ẹ wo ẹ má yí kúrò ń bẹ̀ ó pọ̀ gan. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn lú bí ẹ ṣe mọ̀ pé abala tí a fẹ́ kán lù báyìí tí màmá sọ orúkọ ẹ̀ fún tí màmá já yín sí fún àwọn tó bá ṣe wo ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́ ní abala ǹjẹ́ ọmọ òṣèré rẹ ibi tí a ti gbé òṣèré wa ní ọ̀sẹ̀ tí ó kọjá tí a ti ní kí ẹ sọ nǹkan mẹ́ta nípa òṣèré náà kí ẹ tó sọ nǹkan mẹ́ta nípa tiyín nǹkan àkọ́kọ́ tí a ní kí ẹ sọ tí a máa ń béèrè ní gbogbo ìgbà ni kí ni orúkọ òṣèré yìí. àkọ́kọ́ nu. ọdún wo ló bomi ayé mu ní pé ọdún wo ni wọ́n bí àti pé ọmọ ìlú wo. ọmọ ìlú bo ni. nípa tiyín orúkọ tiyín. kí ló kọ ẹ̀yin tẹ́ fà àtẹ̀jíṣẹ́ sọwọ́. níbi tí ẹ ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. ẹ o. àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń lò. mẹ́ta ni. nẹ́tíwọ̀kì àkọ́kọ́ ni orúkọ yín. bẹ́ẹ̀ni lẹ́kùnrẹ́rẹ́. èkejì ìlú tẹ́ ẹ wà. ìkẹta nẹ́tíwọ̀kì wo gangan lẹ̀ ń lò. bó ṣe rí nù. àwa mọ̀ wípé fóònù yín lè fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa àmọ́ ṣùgbọ́n a fẹ́ mọ nẹ́tíwọ̀kì gangan ṣe rò pé àwọn nọ́mbà nẹ́tíwọ̀kì máa ń jọra a fẹ́ gbé òjò fàjà yìí láti bẹ̀rẹ̀ nẹ́tíwọ̀kì yín o ọmọ Balógun gbajúgbajà olórin tá a gbé wá lọ́sẹ̀ tó kọjá onírúurú àtẹ̀jíṣẹ́ láti gbà lọ́dọ̀ àwọn èèyàn lù á kà àtẹ̀jíṣẹ́ hùn àwọn tí ẹni mẹ́ta àkọ́kọ́ tí àtẹ̀jíṣẹ́ wọn kọ́kọ́ wọlé tí wọ́n sì gba ìbéèrè wa àwọn lẹ̀bùn wà fún ọ̀dà ẹ má jà bá ojú òpó lọlé olóró ẹ jẹ́ mọ àwọn àtẹ̀jíṣẹ́ tí a gbà ní kọ̀ọ̀kan ọ̀dà ẹnìkan fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mi ọba Balógun o ó ní ẹ káàárọ̀ orúkọ mi ní Àkànmú Mọ̀nsúrù láti agbègbè Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó ó ní orúkọ olórin tá a gbé wá lọ́sẹ̀ tó kọjá ní Gbẹ́ngà Adébóyè Àbẹ̀fẹ́ ó ní ọmọ ìlú Gbọ̀ngàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó
ó ní wọ́n bí ní 30 oṣù kẹsàn-án lọ́dún 1959 bẹ́ẹ̀ ni Àkànmú Mọ̀nsúrù láti Kòròdú adé àtẹ̀jíṣẹ́ rẹ̀ àjọṣepọ̀ ò ní bàjẹ́. àmì àṣẹ àtẹ̀jíṣẹ́ lẹ́yìn náà wọlé síwájú tèmi ó ní Gbénga Adébóyè ọmọ agbègbè kan ní Ọdẹ Òmu ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní abí òṣèré yìí ní ọdún 1949 kò fi orúkọ rẹ̀ síbẹ̀ ni kò fi àtẹ̀jíṣẹ́ sí ìkan tó wà nísàlẹ̀ níbi tí ó wọlé. nígbà tí èèyàn fi àtẹ̀jíṣẹ́ sọ́wọ́ tí ò fowó kọ sí bó o láti mẹni tó jẹ́. ìkan lọ ó ṣàánú níwájú mi bí ìkan tó wọlé ó ní orúkọ olórin ti ọ̀sẹ̀ yìí ni olóògbé Gbénga Adébóyè ọmọ bíbí ìlú Ọdẹ Òmu ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n bí òṣèré yìí ní ọdún 1959 wọ́n ní orúkọ ẹni tó fi àtẹ̀jíṣẹ́ ọ̀hún ránṣẹ́ ní Dàda Ìkọ̀tún láti ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara wọ́n wá ní glo number ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí àwọn ń lò. mo tó rí àtẹ̀jíṣẹ́ ẹlòmíì ìgbà lọ́dọ̀ mi ó ní orúkọ olórin tàbí wá lọ́sẹ̀ tó kọjá ní Gbénga Adébóyè ó ní ọmọ ìlú Ọdẹ Òmu ni ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní ọdún tí a bí lọ́dún 1959 ó ní orúkọ mi ní Abdulhamid Mọ́wá nílùú Ọ̀rẹ́ mo wà Abdulhamid mo wà ó ní Abdulhamid lórúkọ mi mo wà láti ìlú Ọ̀rẹ́. mo wá láti ló fẹ́ kọ. ó ní Abdulhamid mo wà ìlú Ọ̀rẹ́. bákan náà ni àtẹ̀jíṣẹ́ kan tó wọlé síwájú tèmi ó ní orúkọ òṣèré ni Olúgbénga Adébóyè ìlú rẹ̀ ní ìlú Ọdẹ Òmu ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní àbí òṣèré yìí ní ọjọ́ 30 oṣù kẹsàn-án ọdún 1959 wọ́n ní orúkọ àwọn ni Adékànmí Adéníran wọ́n ní àwọn gbé ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara wọ́n ní nọ́mbà táwọn ń lò wọ́n sì ẹ̀kọ́ síbẹ̀ ni. ọmọ Balógun mo mọ̀ rí àtẹ̀jíṣẹ́ kan lọ́dọ̀ tèmi o ó ní Gbénga Adébóyè ní olórin wa Àbẹ̀fẹ́ ó ní ọmọ ìlú Ọdẹ Òmu ni ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó lábí lọ́dún 1959 ó ní orúkọ mi ní Emmanuel Agboola láti Ìmọ̀dẹ ní Kwara ìpínlẹ̀ Kwara adé àtẹ̀jíṣẹ́ rẹ̀ Emmanuel Agboola àjọṣepọ̀ tí ń bẹ láàrin wò ní bàjẹ́. àmì àṣẹ bákan náà ni àtẹ̀jíṣẹ́ lè tún wọlé síwájú mi tó ní Gbénga Adébóyè ní òṣèré náà ọmọ ìlú Ọdẹ Òmu ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní Gbénga Adébóyè ṣe wọ́n ní wọ́n bí ní 30 oṣù kẹsàn-án ọdún 1959 wọ́n ní orúkọ tí àwọn fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ní Kúnlé Babárìndé láti ìlú Òmù-àrán wọ́n ní MTN ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí àwọn ń lò. mo tó ní àtẹ̀jíṣẹ́ ẹlòmíì lọ́dọ̀ mi ọmọ Balógun ó ní orúkọ òṣèlé ni Olúgbénga Adébóyè ìlú rẹ̀ ní Ọdẹ Òmu ní ìpínlẹ̀ Ọ̀ṣun àbí ní ọdún 1950 náà orúkọ mi ni Adékànmí Adéníran ó ní mò ń gbé nílùú Ìlọrin àjọṣepọ̀ ò ní bàjẹ́ o. àmì àṣẹ àwọn ará ìpínlẹ̀ Kwara ló bákan náà ni àtẹ̀jíṣẹ́ ilé ìwọlé ó ní orúkọ olórin ni Gbénga Adébóyè fún wọn tán wọ́n ní wọn àbí òṣèré yìí ní 30 oṣù kẹsàn-án ọdún 1959 ó ní òṣèré yìí jẹ́ ọmọ Ọdẹ Òmu ní ìpínlẹ̀ Ọ̀ṣun orúkọ ẹni tí a ń ka àtẹ̀jíṣẹ́ rẹ̀ ní Lawal B Ọlábísí wọ́n ní láti ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun làwọn ti fi àtẹ̀jíṣẹ́ náà ránṣẹ́ a rí àtẹ̀jíṣẹ́ yín Lawal B Ọlábísí àjọṣepọ̀ wa ò ní bàjẹ́. àmì àṣẹ Èdùmàrè mo tó dé àtẹ̀jíṣẹ́ ẹlòmíì lọ́dọ̀ tèmi ó ní Gbénga Adébóyè ní olórin wa tá a gbé wá lọ́sẹ̀ tó kọjá ó lé ọdún 1959 ni wọ́n bí nílùú Ọdẹ Òmu ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó tún wáá kọ Gẹ̀ẹ́sì kan ó ní it was comedy Yaya from Ìlọrin. it was comedy. kò sí ètú. Gẹ̀ẹ́sì nípọn. ẹnu ṣe ìbò ní àná ní òtún. bẹ́ẹ̀ ni Yàyà láti ìlú Ìlọrin àgbàlejò Yàyà lọ́jọ́ kan lórí ètò yìí yóò wá ṣe àlàyé Gẹ̀ẹ́sì fún wa. àwọn náà ń ṣẹ̀fẹ̀ ni. bí àwọn náà tún ṣẹ̀fẹ̀ ni. ẹ̀dá ẹ má jà á bá ojú òpó lọlé olóró orúkọ olórin tá a gbé wá lọ́sẹ̀ tó kọjá Gbénga Adébóyè ní orúkọ rẹ̀ Elijah Gbénga Adébóyè Àbẹ̀fẹ́ fún wọn tán jẹ́ngbẹ́ tí èlé. bẹ́ẹ̀ni àwọn kan mọ̀ pé ní orúkọ ń pọ̀ pásítọ̀ pásítọ̀ Olúwo ẹni olórin wa tá a gbé wá lọ́sẹ̀ tó kọjá ọmọ bíbí ìlú Ọdẹ Òmu ni ní ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ ni ọdún 1959 ni bomi ayé mu. ẹ wọ̀ pé ìrẹ́jẹ òsì lórí ètò yìí àwọn mẹ́ta àkọ́kọ́ tí ìpè wọn wọlé àwọn ni ẹ̀bùn wọn tó kọjá sọ́dọ̀ wọn ojú òní tí wàá àjọṣepọ̀ òní bàjẹ́ o ó dà tún fẹ́ gbé olórin míì wá ní ìsìn olórin tí a fẹ́ gbé wáyìí
àwa nígbàgbọ́ pé ẹ mọ̀ dáadáa ọmọ Balógun wọ́n gbọ́dọ̀ mọ̀. ẹ má gbàgbé o nǹkan mẹ́ta la béèrè nípa olórin yìí o orin tẹ́ ẹ fẹ́ gbọ́ ìta ló kọ kí ló kọ rẹ̀ ọjọ́ òun náà bí ọdún wo la bí ọdún tá a bí gangan ọdún rẹ̀ ìkẹta ni wípé ọmọ ìlú bo ni ìkẹta nù. ìlú wo náà ti bí nípínlẹ̀ wo ni. kéèsè ìlú tán ti bí o kéèsè ìlú tán ti bí o wọ́n lè bí yàn nílùú ìlú Gbọ̀ngán kó sì jẹ́ ọmọ Kiri. wọ́n kàn bí sí Gbọ̀ngán ṣùgbọ́n ìlú rẹ̀ gangan la béèrè. ìlú bàbá tó bí lọ́mọ. ìlú olórin yìí èkejì tó wá jẹ́ tiyín rèé o. mẹ́ta náà ni. mẹ́ta ti ní tiyín náà kí ló kọ yín. ìlú wo lẹ ti fi àtẹ̀jíṣẹ́ sọwọ́. agbègbè wo lẹ ń gbé. nẹ́tíwọ̀kì wo lẹ ń lò. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo lẹ ń lò. nẹ́tíwọ̀kì gangan afẹ́mọ̀ nẹ́tíwọ̀kì òun àjọṣepọ̀ ò ní bàjẹ́ ọmọ Balógun jálọ̀ ké sí. ẹ káàbọ̀ padà yín ènìyàn lu anígbàgbọ́ pé ẹ ti wo olórin ti ọ̀sẹ̀ yìí tí a gbé wá fún yín tí a dẹ̀ nírètí pé àtẹ̀jíṣẹ́ yín máa wọlé ẹ má wàá gbàgbé pé nǹkan mẹ́ta náà ni a nílò láti ọ̀dọ̀ ti yín. bẹ́ẹ̀ni. nǹkan tí a nílò ni orúkọ yín ní ẹ̀kúnrẹ́rẹ́ agbègbè tí ẹ ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àti nẹ́tíwọ̀kì tẹ̀ ń lò. bákan náà ni mẹ́ta ni ti olórin tí ẹ ti wò tán kí lorúkọ olórin ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ọmọ ìlú wo ni. ọdún wo la wá bí kojú mẹ́ta lọ. mẹ́ta ni àjọṣepọ̀ ò ní bàjẹ́ o ọmọ Balógun já kan lọ abala tó kù lórí ètò yìí. Kaftan Television Yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan Television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ńbẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. a kí yín ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin alára wa tí ń láǹfààní àti mọ wòran ètò Gbàgede Ìlú níkànnì Kaftan Television Yorùbá tá a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà abala tó kan ẹ̀yin aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n náà ni àkànlò yìí ẹ mọ̀ pé ọ̀rọ̀ tó kan aráàlú tó kàn yín tó kàn wá là máa ń pẹ̀kẹ́lù lábala tá a wà yìí nígbà gbogbo. ó dáa àlejò wa ó ti wà nílé agbára pẹ̀lú wa lónìí awífún yín lẹ́ẹ̀kan wípé lámẹ́ ìtọ́ ni àlejò tá a gbà lórí ètò lónìí. ó dáa ẹ má jẹ́ ń fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ẹ jẹ́ máa kí àlejò wa káàbọ̀ lé agbára bí ọmọ Balógun bó ti lọ ké sí wọn wọlé agbára yìí. orúkọ wọn ni ọ̀gbẹ́ni Akínròdolù Tolúlọpẹ́ Olùtadé àlejò wa akínyẹ káàbọ̀ sórí ètò lónìí o. ẹ ṣeun mo dúpẹ́ olóòtú. ẹ kú dédé wòye o. ẹ kú wájú. ẹ bá kí gbogbo ara létí wò wá. gbogbo ara lé mo kí yín o ṣe dáadáa la wa o lágbára Ọlọ́run Nàìjíríà túra fún wa. àmì àṣẹ Èdùmàrè. ẹ ṣe wá nípa. gbogbo aráàlú àlejò wa ẹ ti rójú wọn. kí ni kókó ta fẹ́ pẹ̀kẹ́lù lónìí tó kàn yín tó kàn àwa náà kókó tó kan tónílé tàlejò tó kan ọba àti ìjòyè. ó ní ìnira tó gògò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ìnira gògò ebi ọ̀pàgbà fọ́ mẹ́kẹ́ ilé ó ń yára àlò lẹ́nu àti jẹ àti mú dogundọdẹ ó dáa pọn. ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ó yanra rẹ̀ láwo olóhùn ti ṣe dáadáa lọ́dún mẹ́jọ tóun ti ń lò lọ lórí àlééfà yìí. ó ní nígbà tóun bá kú lórí àlééfà tán àwọn èèyàn yóò mọ rírì iṣẹ́ tó ń ṣe. àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ náà wọ́n yìn lọ́tún lọ́sì pé ó kú iṣẹ́ takuntakun. ṣùgbọ́n ìnira aráàlú ò dínkù o àti jẹ àti mú epo pẹntiró iná ọba ètò ààbò ojú pópónà gbogbo rẹ̀ ló nira fáráàlú kódà gan àti gbégbèsè ayé ìrọ̀rùn lórílẹ̀‐èdè Nàìjíríà kò rọgbọ. aya ààrẹ orílẹ̀‐èdè yìí wá jáde ó wá bẹ̀bẹ̀ fún àforíjì lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà
pò mọ̀ pé ara ni orílẹ̀-èdè yìí pé ara ni àwọn èèyàn pò mọ̀ ó ní ká forí jì òun lórílẹ̀-èdè Nàìjíríà ìnira tó wá gògò yìí ńlá ṣe lè kí sí àlejò wa kí ló ṣàkùnfà àwọn ìnira yìí àyáwó ní gbogbo ìgbà lórílẹ̀-èdè yìí àyáwó lórí ọ̀rọ̀ ètò ààbò àyáwó lórí ètò ọrọ̀ ajé àbá àṣúná ọdún 2023 tí ń bọ̀ 20 tírílíọ̀nù ó lé ní ó sì ti ní iye tí ìjọba tó fẹ́ yá sí látàwọn orílẹ̀-èdè ibòmíì kí ló wá ṣokùnfà nira orílẹ̀-èdè Nàìjíríà ṣé àlùmọ́ọ́nì tó yẹ ká fi ṣọlá lọ́lọ́run fún wa lórílẹ̀-èdè yìí ni àbí kí la lè sọ wípé ó ṣokùnfà gbogbo ìnira wọ̀nyí a sì tún wo ọ̀nà àbáyọ ìdí tá a fi ké sí àlejò lónìí rèé o ṣe àdé pọ́ọ̀rọ̀ tó kàn yín ni ẹ má kù níbi tẹlifíṣàn yín o kájọ ṣètò ọ̀hún àlejò wa lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀. olóòtú mo kí yín. ọ̀rọ̀ rẹ nígboro ẹnu o ìnira tó dé bá orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ọ̀nà yìí léèrò ti yín kí lè rò kó ṣokùnfà rẹ̀. ẹ ṣeun olóòtú ṣe rí àrùn tó ń ṣe 100 náà ló ń ṣọ̀ọ́dúnrún tá a bá ṣàdásókè ní ìgbà ìpẹ̀lẹ̀bẹ̀ ni yóò máa fi lélẹ̀ ṣe rí ohun tó ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ní ohun tá à ń dojúkọ yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́dún yìí kì í ṣọdún tó kọjá kì í ṣọdún 10 sẹ́yìn ó ti bẹ̀rẹ̀ tèmi gan tó jẹ́ pé wọ́n bí mi mo bá nú ayé ni. àwọn bí yín sínú rẹ̀ ni wọ́n bí mi sínú ẹ̀ ni ṣùgbọ́n ní ìgbà yẹn náà lọ́hùn-ún àwọn kí n sọ pé àwọn olórí wa ni wọn káràmásìkì ìbá má ti tó bó ṣe tó yìí ìbá jẹ́ pé wọ́n káràmásìkì ni láwọn tí wọ́n ń darí àkóso orílẹ̀-èdè Nàìjíríà tó wáyé pé wọ́n ti mójútó ni kò bá má ti rí báyìí ṣé lóhun tá a gbọ́ nínú ìtàn ni pé láyé àtijọ́ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nǹkan ọ̀gbìn ni iṣẹ́ àgbẹ̀ ni bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n ní àsìkò tí wọ́n bí èmi sínú tí wọ́n máa bí èmi sínú ẹ̀ la gbọ́ oil boom ọ̀rọ̀ epo rọ̀bì tí ọ̀rọ̀ epo rọ̀bì jáde àwa gbàgbé ọ̀rọ̀ ohun tá a fi kọ́ ṣọ̀rọ̀ ajé tẹ́lẹ̀ nípa ohun ọ̀gbìn àgbéyẹn pàtì sẹ́gbẹ́ kan àwa dojúkọ ọ̀rọ̀ epo rọ̀bì nígbà tá a ti fi ọ̀rọ̀ ohun ọ̀ṣẹ́ àgbẹ̀ sílẹ̀ tá a ti dojúkọ ọ̀rọ̀ epo rọ̀bì ìṣẹ̀lẹ̀ níbẹ̀ ni ìṣòro àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ìṣẹ̀lẹ̀ wa. tá a ti rí ìyàwó tá a wá kọ ìyálé lẹ̀. ṣẹ́rí àwọn orílẹ̀-èdè tí wọ́n dàgbà sókè yẹn wọ́n fi àwọn nǹkan sílẹ̀ ní àwọn àlùmọ́nì tó fi ń ṣọrọ̀ ajé kan dojúkọ ẹ̀kọ́ fi kan sílẹ̀ wọ́n kọ́ lélẹ̀ kan lórí wọ́n gbé nípele ìpele wọ́n gbé nípele ìpele ni wọ́n fi ibì kan sílẹ̀ láti gbọ́ ti ibì kan a rí àwọn orílẹ̀-èdè kan ní orílẹ̀-èdè adúláwọ̀ nílẹ̀ adúláwọ̀ tó jẹ́ pé ká wá wo nǹkan táwọn olóyìnbó pè ní tourism làwọn fi ń ṣọrọ̀ ajé. ìrìn àjò afẹ́ àwọn ò sì fílẹ̀ kódà àwọn kan wà ní orílẹ̀-èdè adúláwọ̀ tó jẹ́ pé ìrìn àjò afẹ́ láti wá wo àwọn ẹranko. orílẹ̀-èdè Kenya kọ́ lẹ̀ ń sọ̀rọ̀ ń bá wọn. Botswana. bẹ́ẹ̀ ni àwọn Kenya náà àwọn ò lépo pẹtiró àwọn ò ní góòlù ṣùgbọ́n ara wọn orílẹ̀-èdè Zimbabwe gan pápá àwọn ò ní táwọn ní ni pé ẹ wá wo àwọn ẹranko ẹ wá wo bí ìlú wa ṣe rí tí wọ́n sì fi ń ṣọrọ̀ ajé ṣùgbọ́n àwa fi iṣẹ́ àgbẹ̀ sílẹ̀ àdójúkọ ọ̀rọ̀ epo ọ̀hún tá a tún wá bẹ̀rẹ̀ sí ní ṣe náà àwa ti àwọn ọwọ́ kan bọ̀ ọ́ ní bá a ṣe ń ṣe tó bẹ̀rẹ̀ sí ní fa sábàbí ìṣòro bá orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí gbogbo ohun tó fa kínní tá a bá sọ pé ká sọ àkọ́tán ẹ̀ kò ju wípé ìwà àjẹbánu àti pé ti ẹ̀yà mi nìkan tara mi nìkan ni màá gbọ́ tí màá sì mọ̀ ní ohun tó fa ìṣòro tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń là kọjá lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní àwọn kan rí i pé nígbà tí ọrọ̀ ajé epo tó bẹ̀rẹ̀ wọ́n wò pé ẹ jẹ́ ká fi gbọ́ tara wa ẹ jẹ́ ká máa gbọ́ tara wa ṣèbá wà la ní ṣèbá la ṣe níbi tó ta ti wá ń ṣe ẹlẹ́yàmẹ̀yà èmi lu ní ìwọ mu ní èmi ló yẹ kó jẹ́ wọ̀ ló yẹ kó jẹ́ yìí àwọn kankan ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ṣe rí kinní kan ni níjọ́ ta bá ti lè ní òye wípé
ẹ jẹ́ ká mú ìmọ̀ ti tèmi nìkan àbí táwọn èèyàn mi ká mú kúrò ọ̀rọ̀ wa ti ń dayọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ihun tó fa sábàbí ni ohun tí à ń là kọjá yìí kò ju ọ̀rọ̀ pé àfiṣẹ́ tá a fi ń ṣọrọ̀ ajé sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ alọ́gùnlé àwa mú ọ̀rọ̀ epo rọ̀bì àdójúkọ yìí. ẹ ṣe àlejò wa. ìbéèrè kan ni àwọn àlejò ẹ sọ fún mi. ẹ o tí wọ́n ní kí n bi àlejò wa pé nígbà tí ẹ bá wa yànnà náà ẹ jẹ́ kí a mọ̀ pé wọ́n bí yín sínú pé nǹkan ti ń yí padà tí ò sì rọ ìlú lọ́rùn. bẹ́ẹ̀ni. ṣé a lè wo pé ìgbà tí nǹkan rọrùn ìgbà tí ojú dúdú ni àbí ìgbà tí ìfẹ́ wà àbí kí gan ló ṣokùnfà ẹ̀ tó fi jẹ́ pé àbí ìgbà tí ojú bẹ̀rẹ̀ sí ńlá gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí bàjẹ́. ẹ ṣe ṣe rí tẹ bá sọ bẹ́ẹ̀ pé ọ̀làjú fà ní ọ̀nà ìkíní ṣùgbọ́n ṣe rí ní ìgbà yẹn ojú òdúdú a ní one Nigeria one nation ní ìgbà yẹn wọ́n á kó ẹ̀pà láti ilẹ̀ Haúsá wọ́n á kó wá síbí àwa náà ń kó obì gbàǹjà láti bí à ń kó lọ sọ́hùn à ń kó kòkó à ń kó lọ sókè òkun àwọn tí wọrí àwọn náà ń kó ọ̀rọ̀ igi tímbà àjọ ń kó àjọ oníkálukú jọ ń ṣiṣẹ́ wọnú ara wọn ní ayé ìgbà yẹn ni ẹnìkan ò mẹ́nìkan ẹnìkan ò mọ̀ yí pé ẹ̀yà kan lélẹ́yìí tó wá ẹ̀yà kan lélẹ́yìí tí ó wà ibi báyìí ló ti wá kò sí lè tó kàn mí àwò yẹn ní ìgbà yẹn ìfẹ́ wà ní orílẹ̀-èdè Nàìjíríà dáadáa bí mo ṣe gbọ́ ìtàn yẹn ṣùgbọ́n nígbà tó ti di ọ̀rọ̀ pé àwa la ní ṣe mọ̀ pé lórí ọ̀rọ̀ elépo dé yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ṣẹlẹ̀ nínú ẹ̀lẹ́dẹ̀ tó ṣẹlẹ̀ ní ọdún 1995 tí wọ́n pa Kẹ́ńsàrò wíwá àwa la ní nǹkan yìí ẹ fìyà ń jẹ wá lórí ẹ̀ bí a ṣe gbọ́ ọ̀gbẹ́ni yẹn gbégbésẹ̀ pé màá jàjàgbara fún àwọn èèyàn nílùú Ògòní láti bẹ̀ lọ ó dẹ̀ ta sọ di kírímínà wọ́n so lókun pa lórí ẹ̀ ṣe mọ̀ pé ìgbẹ́ kínkínlé tí àwọn gbẹ̀gìrì tójú bá kúrò ọkàn ò ní kúrò bá a ṣe ń sọ léni báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ kí àwọn ará Ògòní kí wọ́n nífẹ̀ẹ́ àwọn tó ń bẹ lókè ọ̀yà nítorí pé wọ́n ṣe kópa àwọn ènìyàn wọn torí epo rọ̀bì ara ibi tí ọ̀tá ti ń bẹ̀rẹ̀ ara àwọn àpẹẹrẹ ọ̀tá ta ní nípa ọrọ̀ ajé Nàìjíríà nìyẹn. ó dá jẹ́ kí n béèrè báyà lẹ́jọ́ wa ó ti ń súnmọ́ 40 ọdún báyìí tí àwọn olórin ti kọrin lórílẹ̀‐èdè Nàìjíríà. bẹ́ẹ̀ni. ẹnìkan kan tiẹ̀ ní ìlú lè kókó Ọlọ́run wa sọ olùdẹ̀rọ o. Báyọ̀ evangelist Báyọ̀ Adégbóyèga. bẹ́ẹ̀ni kárí jẹ kárí mu kárí ná kárí lò ìlú lè kókó Ọlọ́run wa sọ olùdẹ̀rọ o. ó ti súnmọ́ 40 ọdún báyìí. bẹ́ẹ̀ni ó kọrin yẹn ní 1988. ó tún kọ̀ọ̀kan ọkọ̀ Nàìjíríà màrè lójú àgbà mi ta ni yóò tu ọkọ̀ yìí dé èbúté ayọ̀ o. 1989. àwa ò fẹ́ ọ̀jẹ̀lú mọ́ nílẹ̀ wa àwa ò fẹ́ ọ̀jẹ̀lú mọ́ nílẹ̀ wa jàgídíjàgan pẹ̀lú ìlérí asán o gbogbo rẹ̀ ni kó dópin ẹ bá wo rìn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tí wọ́n fi kọrin àti tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba alágbádá bẹ̀rẹ̀ Nàìjíríà àwọn ológun gbàjọba ó bọ́ sọ́wọ́ alágbádá àwọn ológun gbàjọba ó tún padà wá bọ́ sọ́wọ́ alágbádá lọ́dún 1999 tí democracy ti bẹ̀rẹ̀ tán pè ní Fourth Republic ṣùgbọ́n a rí pé kàkà kó sàn lára àyà àgbẹ̀ gbogbo ọmọ ní fi ń bá bo egbò Nàìjíríà ò san ọgbẹ́ Nàìjíríà ò padà ó tún kẹ̀sìn gbogbo ìgbà ni àṣẹ ní ọdún 1988 tán kọrin àṣẹ ìlú ò tí ì le rárá ká fi ṣe àkàwé tí ń ṣẹlẹ̀ lákòókò òun pẹ̀lú àkókò yìí ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ ọ̀jẹ̀lú mọ́ ní ilẹ̀ wa nínú orin òun àlàyé èmi lẹ́lẹ́ ṣe láyé lórí ibẹ̀ òun. ẹ ṣe rí bí ọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì ni ó ní bí ó ti wà láti tìkọ́ ṣe ló ń bẹ ní ìsìn ó ní bẹ́ẹ̀ ni ó sì máa ní títí láéláé ṣe rí kí olórin yẹn tó kọrin yẹn Sunny Adé ti kọrin kan ní 1980 ó ní kò ságbẹ̀ mọ́ lóko ará oko ti darí wálé láti fi ṣàfikún ohun tí à ń sọ nípa pé wọ́n ń kọ orin ṣe rí ohun tí a lè sọ láàrin méjì yẹn ni wípé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà kì í pé bóyá pé kò sí ìpèníjà wà ṣùgbọ́n kò le tó bá ṣe wá rí ohun tó ṣẹlẹ̀ ni pé à ń lọ síbì kan a fẹ́ gẹ́ẹ̀tì èsì kan à ń gba ọ̀nà kan ṣoṣo èsì tá a fẹ́ mú ì àti gbìyànjú lọ́nà bíi 10
àti gba ọ̀nà kan yẹn bí ìgbà 10 àárí èsì yẹn kí ló tá àgbọ̀nà ìmí. ṣe rí bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí tó fi rí bí ọrọ̀ ajé ṣe rí orílẹ̀-èdè Canada náà nírú ó wà báyìí àwọn ò wá lórí ìjọba táwa ń lò ìjọba táwa ń lò pẹ̀lú tó tún ṣokùnfà ìṣòro wa. bẹ́ẹ̀ ni ṣe rí orí ìjọba táwa ń lò ní orílẹ̀-èdè Nàìjíríà ó pẹ̀lú nǹkan tí ó ràn wá lọ́wọ́. lọ́nà wo. ọ̀rọ̀ wa kọjá ọ̀rọ̀ democracy ọ̀rọ̀ wa kọjá pé democracy bá democracy títí tá democracy Jésù ó fi dé ìhun tó ṣẹlẹ̀ á máa ṣẹlẹ̀ òun ló fi ń jà mí lẹ́nu nígbà tó máa sọ pé lágbájá táwọn olóṣèlú bá ń sọ̀rọ̀ lágbájá kan báyìí ló lè ṣe tàmẹ̀dù kan ló lè ṣe ṣe rí Jésù gan tó bá wá sí Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí àti rójútùú sí ohun tá à ń sọ yìí á fẹ́ difficulty díẹ̀ mi ò pé kò lè ṣe á ṣe torí kó jọ Ọlọ́run ṣùgbọ́n á difficulty díẹ̀. lọ́nà wo. ó ti wà complex bí àṣà àwọn olóyìnbó ó fẹ́ ká yanyan ká tó sọ̀rọ̀ nípa security ètò ààbò ìyẹn náà pẹ̀lú tí ó jẹ́ káwọn èèyàn oúnjẹ jẹ ó pẹ̀lú nígbà tó jẹ́ pé látòkè ọya àwọn tí wọ́n máa gbé tòmátì àtàtà tí wọ́n máa gbé wá àwọn jàǹdùkú àbí báńdíìtì wọ́n á dúró sójú ọ̀nà bí wọ́n bá gbà ṣàkọlẹ̀ lọ wọn níjẹ́ kọ́ kọjá wọ́n tiẹ̀ ń pa wọn lóko wọn ìyẹn kan àwọn tó máa gbé màlúù wá láti Màdúgùrí wọn ò jẹ́ kọ́ kọjá láì jẹ́ kó bá fún wọn ní ṣàkọlẹ̀ wọ́n á tún pa wọ́n ẹjọ́ ṣé wọ́n ràn kán lọ́wọ́ kò ràn kán lọ́wọ́ ìyẹn níbi ọ̀rọ̀ ètò ààbò nìyẹn ṣe wá rí ibi tí a ti ń ta àwọn àgbẹ̀ tó ń ṣiṣẹ́ oúnjẹ tá à ń jẹ gan pàápàá gan ṣé ìjọba ràn wọ́n lọ́wọ́. ìjọba ń bẹ gẹ̀ẹ́tì owó fún wọn. atọ́kùn ẹ má jẹ́ ká tanra wa jẹ. wọ́n ń ṣe empowerment fáwọn àgbẹ̀. atọ́kùn ẹ má jẹ́ ká tanra wa jẹ. kí wọ́n máa bu fertilizer fáwọn àgbẹ̀. atọ́kùn ẹ jẹ́ ká sòótọ́ síbi tí ọ̀rọ̀ wà ṣé ẹni tá à ń sọ yìí à ń kà á nínú pépà ni à ń gbọ́ nínú tẹlifíṣàn lórí amóhùnmáwòrán àti asọ̀rọ̀mágbèsì ni ṣé àfojú wa rí láti nǹkan bí ọdún bíi 15 sẹ́yìn mo ti ń gbọ́ pé wọ́n pín fertilizer mi tí ìrágbẹ̀ tó pín fún ní ìpínlẹ̀ tí mo wà nú ẹ̀ kẹ́nìkan wá sọ mi ì lè sọ lókè ọya lọ́hùn o mi ì lè sọ ní ilẹ̀ ìlà oòrùn lọ́dọ̀ àwọn Ìgbò lọ́hùn o ṣùgbọ́n ní ìlà oòrùn títí wa ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire wa yìí mi ì lè réyàn kan àkàn ń gbọ́ náà ni wọ́n pín fertilizer ó dáa ṣe. ìjọba àpapọ̀ mọ̀ náà sọ pé ń bu fertilizer fáwọn aráàlú. ó náà ni mo sọ yẹn bàbá ṣùgbọ́n àwọn àgbẹ̀ wà ń bí wọ́n wà nípínlẹ̀ Ondo tó ń gbin kòkó ṣùgbọ́n irú iṣẹ́ àgbẹ̀ tó ń ṣe náà tí oúnjẹ fi lè jáde irú àwọn nǹkan èlò tó ti ń lò láyé láti nǹkan bí 40 ọdún sẹ́yìn náà ni wọ́n ṣe ń lò tó yẹ kán kó nǹkan ìgbàlódé wọlé wọn kó fún wọn. bí ọkọ àdá ni wọ́n fi ń ṣiṣẹ́ ara tó fi ń ṣiṣẹ́ náà lélẹ̀ ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé lójoojúmọ́ là ń pọ̀ sí ojoojúmọ́ là ń bímọ sí tá à ń pọ̀ sí iye àwa ènìyàn tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà ojoojúmọ́ ló ń pele sí nígbà tó yẹ pé ọ̀nà kan là ń gbà tá a fi fúnra wa lóúnjẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti kan bí 100 ọdún 60 ọdún tó dẹ̀ ipò ọ̀nà yẹn ò ṣéǹjì tí nǹkan yẹn ò yí padà báwo la fẹ́ tẹ̀síwájú nú ẹ̀ á wá dàbí pé àmọ́ ṣe á dàbí pé àwọn àgbẹ̀ wọn ò mọṣẹ́ ṣe lóòótọ́ o àwọn nípèníjà tiwọn ẹ tún wá wò ẹ jẹ́ ká wo bójú ọjọ́ ṣe máa ń rí bí nǹkan ṣe ń rí nígbà ìwọ̀n ìgbà òjò tó ń rọ̀ láti lè fi gbé oúnjẹ sókè ń sè báyìí nínú kójú yẹn pọ̀ jù kó bá nǹkan kó jẹ́ àbí kó má tiẹ̀ wá rọ̀ tó rárá ká ṣẹlẹ̀ inú méjèèjì ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ pé àwọn orílẹ̀-èdè kan wà tó yẹ pé àwọn sábà ní òjò bí orílẹ̀-èdè bí àwọn United Arab Emirates a máa ń pè ní Dubai ṣùgbọ́n wọ́n ń jẹun bẹ́ẹ̀ wọ́n ń jẹun kí ló dé tí àwọn ìjọba ti wá látijọ́ tí wọ́n ti ń ṣèjọba tá a ti ní àwọn aṣáájú olórí tí wọ́n ní ìlànà àti ètò amáyédẹrùn fún àwọn ènìyàn ìdí kan pàtàkì nìyẹn ibi tó yẹ ká wò wọn ò ní bá ṣe bí ìdàgbàsókè ṣe lè bá àwọn ènìyàn wa a mọ̀ pé ibi báyìí la ti ń mú epo rọ̀bì tá a ti ń mú jáde wá ṣe jẹ́ ká wo nǹkan amáyédẹrùn kan tó yẹ pé ok àwọn ará bíi epo orí omi ló ti ń jáde wá wọn ò lómi tán mú ní àwọn ìlú kan níbi tí mo sọ níbi United Arab níbi Dubai yẹn kò sómi náà bẹ́ẹ̀ torí aṣálẹ̀ ni ṣùgbọ́n ìjọba wọn wá ọ̀nà bí wọ́n ṣe ń momi omi sì ń jáde kí ló táwọn ìjọ ti bá ti wá wa tí wọn ò wárù kan bẹ́ẹ̀ tí wọn kí wọ́n ṣe fún àwọn ènìyàn wa ní ìgbà kan rí ní ìpínlẹ̀ Ondo yìí àti rí àwọn ìwé agbẹ̀bí tó ń fún àwọn agbẹ̀bí pé tó bá fẹ́ lọ bímọ tó bá yẹ kó san 40 náírà o wàá san náírà 10 ṣùgbọ́n gbogbo yẹn ó ti lọ kúrò ńlẹ̀ àwọn aláboyún báyìí tó bá fẹ́ bímọ ó rọrùn fún wọn ká má sọ ẹ̀mí àwọn ìjọba ti wa tí wọ́n wò pé àwọn tájọ́ tó dẹ̀ ṣe olórí wa tó yẹ pé àwọn èèyàn wáyìí ẹ jẹ́ ká wò kàn ṣe sọ̀rọ̀ wọn kàkà bẹ́ẹ̀ àwọn á lọ sí lóyìnbó lọ gba ìtọ́jú
àwọn tó sì wà lamẹ́ríkà wọn wá sí nàìjíríà wá gbà tọ́jú ará amẹ́ríkà ò ní kúrò lamẹ́ríkà kó lọ gbà tọ́jú ní London ìlú ẹ̀ náà ló máa ti gbà tọ́jú ará London ò ní kúrò ní London kó lọ gbà tọ́jú ní Dubai ìlú ẹ̀ ló máa ti gbà tọ́jú kí ló dé tí àwọn ìjọba ti wá òwò pé káwọn báyìí mú ayé dẹrùn fún àwọn ènìyàn tó ń ṣèjọba lé lórí omi sọ pé bí ó ti wà láti dìkọ́ ṣe ló ń bẹ ní ìsìn ọpọlọ kan tí àwọn olóṣèlú 1960 yẹn ní òun làwọn tọ̀sí náà ní ọpọlọ tí wọ́n ń lò nígbà náà ni wọ́n ń lò dì sí àfi àwọn díẹ̀ nu wọn ní tó wá dòbí jù fáwọn èèyàn wa ni pé tó bá jàjà gbọ̀n kan kékeré kan sílẹ̀ fún wọn báyìí wá dàbí pé ara ti tù wọ́n lágbájá èèyàn Ọlọ́run àwọn ló dáa jù nítorí pé wọ́n rà láàfíà díẹ̀ atọ́kùn iṣẹ́ ò dáa iṣẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà fínra. ó dà àlejò wa jẹ́ kí n béèrè báyìí bẹ́ẹ̀ bá wò lọ́wọ́lọ́wọ́ báyìí lágbègbè wa yìí 43,000 náà ń tàpò rẹ̀ sí. láàrin ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn wọ́n ń ta ìrẹsì ní 28,000 naira tó ń pè ní Nigerian rice o. bẹ́ẹ̀ni tiwantiwa. tó ń pè ní wọ́n ní Nigerian rice tí ò lókúta bó tilẹ̀ jẹ́ pé kò sí bá ti játa ní lókúta ń bẹ̀ ṣùgbọ́n orúkọ tán fi pọ́n lẹ́nu pé kò lókúta ṣùgbọ́n láàrin bí ọ̀sẹ̀ méjì gbogbo rẹ̀ sì yí pọ́n látòrí 27,000 ó di 37 látòrí 37 ó di 40 àti ń gbọ́ báyìí pé ó ti tún lé ní 40,000 báyìí ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà. wọ́n ní ìkún omi tó wá láti orílẹ̀-èdè Cameroon àtàròdúnlẹ̀ òjò tó rọ̀ Nàìjíríà ló papọ̀ wọ́n ló ti gbá ọ̀pọ̀lọpọ̀ oko rẹ̀ sí lọ. wọ́n ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù owó náírà ní àpò rẹ̀ sí tí omíyalé tó ti gbá lọ. ebi wá ń pa àwọn èèyàn báyìí torí ìrẹsì tó mú wọn báyìí iṣu ti fòókè tó nígbà tágbára àwọn èèyàn gbé owó rẹ̀ sí mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ń kọjá sórí iṣu nígbà táwọn oní iṣu náà ti wá rí pé èrò mọ̀ tí ń pọ̀ lọ́dọ̀ wa wọ́n gbé òkè. wọ́n wá sọ pé adágún Cameroon tí wọ́n ń túlẹ̀ bí ọdún mẹ́wàá tí wọ́n tú adágún wọn lẹ̀ pé omi òun ń ṣàn wọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ó sì ti yẹ kí Nàìjíríà gbẹ́ dáàmù kan lọ́dún 1981 tán ti wà lẹ́nu rẹ̀ tán rí gbẹ́dọ̀ ní tó ìkún omi fi wá wọ Nàìjíríà tó fi wá ba gbogbo nǹkan jẹ́ tára fi ebi ń pa àwọn èèyàn báyìí bá ti ń sọ̀rọ̀ yìí ojú wo lẹ fi wo àlàkalẹ̀ ìṣàkóso àwọn olórí ní agbègbè yìí. ẹ ṣe àtọkùn ṣe rí ara tá à ń sọ lẹ́ẹ̀kan náà ni àwọn olórí wa wọn ò ní pílánì fún wa kò sí àgbékalẹ̀ àbí ìlànà kan láti lè mú pé kí ìdàgbàsókè kó bá àwùjọ wa wọn ò ní kò sẹ́ni tó ní blueprint yẹn gbogbo wọn blueprint wọn ní ni wípé káwọn ò débẹ̀ ẹlòmíì gan àti ẹ̀pọ̀ òǹgbẹ ipò nígbà tó bá débẹ̀ kò mọ̀ tó máa ṣe mọ́ ara wọn kan bẹ́ẹ̀ tó bá pàpà débẹ̀ kò wá ní mọ̀ tó máa ṣe mọ́ wọn ò ní clue kò ní yé wọn wọn ò ní mọ̀ tí wọ́n dojú kọ wọ́n ṣàkàn pé wọ́n ṣàkàwọn wà nípò yẹn ṣá pé àwọn wà ń bẹ̀ ni wọ́n ń fẹ́ ni tí wọ́n ń fẹ́ wọn ò wo pé kí ló ń ṣẹlẹ̀ sáwọn èèyàn mi táwọn lè mú ìgbé ayé ìdẹ̀nù tán lè mú bá wọn ṣe rí ń tà sọ ṣe rí tó bá pé bí orílẹ̀-èdè bí àwọn ìlú òyìnbó tá a máa ń sá lọ ni nígbà ẹ̀yìn náà ìwọ́dún 1981 síbi tá a wà tí mi bá ní parọ́ bí 33 years ni 43 years sí 42 years ni ẹ̀yìn náà ẹ̀wọ̀ ní ogójì ọdún ó lé adẹ̀ ní àwọn olórí ní orílẹ̀-èdè kí láti ẹ̀ ń sọ gan pàápàá gan tẹ́ni mọ̀ pé iná Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní yọnu tó ń ṣẹ́jú tó ń ṣe pé ó ń kú lé ní ó ń kú ọdún 1996 ló ti bẹ̀rẹ̀ ẹ̀wọ̀ 1996 sáwà 24 years kò sí pláàni kankan. láyé ìjọba ológun. láyé ìjọba ológun kò sí pláàni kankan láti lè kó pé iná ìfẹ́ máa ṣe jákujáku ẹ jẹ́ ká tètè asáré mójútó títí di òní di tá à ń sọ yìí kò sí ẹ wo ilé ìpọn epo ta ní mẹ́rìnlá ní Nàìjíríà refinery kó tó di pé gbogbo ẹ pàfùkábò tó pakọ̀ pátápátá yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní yọwọ́ tẹ́lẹ̀ wọn mọ tí wọ́n máa ṣe sí. ààrẹ Muhammadu Buhari sọ́ngbà tó gorí àlééfà 2015. bẹ́ẹ̀ni. ó ní bí ó bá di December ọdún 2016 pé refinery Port Harcourt yóò parí tán. ẹ wo atọ́kùn ẹ jẹ́ ká fọ̀rọ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ṣe rí kò só lórí tó dé bẹ́ẹ̀ tí wọ́n ṣàìsọ̀rọ̀ ń pa refinery kò sẹ́ni tó débẹ̀ tí ó ṣàìfẹ́nu bá ilé tó wà ní Àjàòkúta bí tó ti ń ṣeré bẹ́ẹ̀ni wọ́n ti ná $40 billion kíní kan $1 million wọ́n ti ná síbẹ̀ àkílà àbábọ̀ ẹ̀ ara àwọn tó dẹ̀ yẹ kó gbé orílẹ̀-èdè Nàìjíríà tó yẹ kó gbé sókè kó fẹsẹ̀ wá tilẹ̀ ni àwọn ilé ṣe rí torí pé wọn kì í máa ń ní àlàkalẹ̀ àti ètò pé tí bá débẹ̀ nǹkan báyìí ni màá ṣe
fún àwọn èèyàn mi nǹkan báyìí ni màá ṣe fún àwọn èèyàn mi ara wọn tó ń kó yà jẹ ọmọ Nàìjíríà nìyẹn. ó dáa kí wàá lè rí sọ sí gbólóhùn tí àwọn èèyàn ń sọ kiri wọ́n ní bí Nàìjíríà ti ń ya owó ni àwọn tó wà nípò ṣàkóso ìjọba tí wọ́n ń jí owó ńkó a rí bí EFCC bó ṣe ń lé wọn káàkiri Accountant General tó kù lórí àlééfà gbẹ̀yìn ṣé $109 billion bí nǹkan náà sọ pé ó pòórá lábẹ́ ìjọba rẹ̀ dòní olónìí àti tí rí àgbọ̀n kankan pa rẹ̀ mọ́ onírúurú àwọn èèyàn tí wọ́n mú pọ́nkówó orílẹ̀-èdè Nàìjíríà jẹ wọ́n ní bí Nàìjíríà ti ń yáwó ni àwọn tó wà níjọba ń kó owó ń jẹ wọ́n ní tó jẹ́ kí ara ó ní aráàlú nù tó jẹ́ pé iná ọba báyìí iná ẹ̀lẹ́ntíríkì àkúrápá ni inú rẹ̀ bàjẹ́ lóru àná nígbà tó jẹ́ pé àwọn iléeṣẹ́ apínnáká bíi EDC bí wọ́n bá ti pa báyìí tó bá ti tàn báyìí láàrin ìṣẹ́jú àyà bíi 3 wọ́n tún pa tó bá ti tún tàn báyìí ká tó sùn lánàá ń gbòòyà aya mi ní kí n pa náà lára ògiri kí wọ́n bàjọ́ gílóòbù wọ́n sọ pé bí ìjọba ti ń yáwó ìjọba àpapọ̀ ti ń yáwó wọ orílẹ̀-èdè tí wọ́n ń kó o jẹ pòun ló ṣokùnfà bí ara ṣe ń ní gbogbo aráàlú yìí kí lè rí sọ sí. àtọkùn ẹ̀ ṣe ráhùn tó sọ bẹ́ẹ̀ wọn parọ́ ṣùgbọ́n ṣe rí ẹ̀mọ̀ríyàn tá a jẹ́ Nàìjíríà tẹ́ bá sọ pé kíní kan ṣẹlẹ̀ wọn á ní ká wá fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ó dúró gàtè kò dúró gàtè ó fẹsẹ̀ méjì dúró gàtè. nígbà tí ikán ti ń jẹ ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù náírà. ṣe rí tí àríbi tí ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bá a sọ òṣìṣẹ́ iléeṣẹ́ jambu kan ó ní ejò ló wọlé tó kó owó 36 million tó kó omi ejò wọlé ní orílẹ̀-èdè Nàìjíríà nírú ẹ̀ tí ń ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ ń bò mí rì ṣe rí àwọn tó sọ bẹ́ẹ̀ wọn parọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan nípa olórin kan olórin yẹn ti kọrin wọn báyìí ó ti pẹ́ díẹ̀ o ó kọrin yẹn ó ní authority stealing Fẹlá ló kọ tẹ́ bá orin tó sọ ní authority stealing yẹn ní ìgbà tí àwọn èèyàn lásán tó jẹ́ common citizen kí n má sọ pé èèyàn lásán ni wọ́n àwọn common citizen àwọn èèyàn tó jẹ́ pé àsìlá alágbára àsínú ìjọba à ń lọ ẹnìkan wá kọwọ́ sápò ẹnìkan ó jí báírò wọn á rán lẹ́wọ̀n tán bá mú amrọ̀bà wọn á fìbọn pa ṣùgbọ́n àwọn tó fi báírò tán fi jí owó tán fi yíwèé kó owó àwọn gangan ló pọ̀ jù tó jẹ́ pé àwọn ló ń kó ìnira bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní orílẹ̀-èdè tá a wà nú ẹ̀ ṣùgbọ́n tó wá ṣe láàánú ni pé ọ̀rọ̀ ti wá di pé o lè gbé o lè gbà àwọn ń bára wọn wí kò sẹ́ni tó bẹ́ẹ̀ nìkan ṣẹjọ́ nu wọn eléyìí tí wọ́n bá ṣẹjọ́ nu wọn á jẹ́ pé bóyá alátakò àbí ọ̀tá ẹgbẹ́ táwọn wà ní bọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà a ṣe ráhùn kan tó jẹ́ pé wọ́n mú wọn pé wọ́n ja olè wọ́n kówó ìbáyìí o nígbà tó máa yá wọ́n ti rí pé wọ́n fẹ́ sòsì wọn lẹ́sẹ̀ pé wọ́n kówó nígbà tó máa yá wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú tó wà wọn lọ bọ́ sí ẹgbẹ́ òṣèlú tó wà lórí àkóso nítorí pé kó má bàa gbé wọn lọ ilé ẹjọ́ Nàìjíríà láti ń ṣe irú ẹ̀ ṣe rí olóòtú ká má fọpá bọ́ọ̀lọ̀ pé jò gbọ́ọ̀lọ̀ ṣe rí àfi tá a bá ṣèpàdé tá a jọ tún òfin ìlú ìtajọ tún tò. irú òfin Nàìjíríà. àfìgbà tá a bá jọ jókòó tá a jọ tún tò. ẹ ṣe àlejò ojú òní tì yín. gbogbo ẹ̀yin èèyàn lù ọ̀rọ̀ ilé tí ń gbọ́ lẹ́nu àlejò wa láti nǹkan yìí o bẹ́ẹ̀ ni ìnira tó gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà bí ara ti ń ní tẹrú tọmọ kò sí tí ò gba ìnira lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ kówó sí ilé ìfowópamọ́ ọ̀ràn àwọn báǹkì wọ́n máa jáwó rẹ̀ díẹ̀díẹ̀ nínú 5,000 naira tó níbẹ̀ láàrin oṣù kan ó ti níye tí wọ́n ti jápò ń bẹ̀ bó o kó sínú ilé àwọn alọ́kọ́lóhùn kígbe jẹ́ iná ọba ààrin náà bá lò omi ẹ̀rọ kò sí ojú ọ̀nà ò dáa kò sétò ààbò àti gbégbèsè ayé rọrùn ó dogun dọdẹ ó dáa pọn lórílẹ̀‐èdè yìí àlejò wa wà mẹ́rin bàkẹ́ni kan o ó ń sọ̀rọ̀ nípa ìwé òfin ẹ̀já dókè lọ́nà ńgbà bá padà dé ìwé bá wa yànnàná rẹ̀ dáadáa. bí mo ti ń sùn tí mò ń jí ni mò ń ronú àpadà ìgbà kí n wá tó sọ̀rọ̀ jìnnà bá mi wòrùn yẹ́rẹ́yẹ́rẹ́ tó ń tàn lókè ìwọ ò rí pé wọn kì í ná dídí ọjọ́ já bọ́jọba ilé epo fírí lóòrùn yóò wọ̀kùn òṣùpá náà ní tirẹ̀ ó lè tàn yóò kó sì mọ́lẹ̀ tó bá wá tàn láti àṣálẹ́ títí di àfẹ̀rẹ̀mọ́jú bójú bá mọ́ tán ipá rẹ̀ á pin ayé á tún wá yí padà sígbà tó oòrùn ibi tí mò ń lọ gan rèé o ǹjẹ́ o mọ̀ wípé ohun tẹ̀dá fi ń pìtàn láyé inú ayé yìí náà ló gbé wà ìwọ tá a fi jọ̀gá ọ̀pọ̀ ènìyàn mo rọ̀ ọ́
kó rọra máa ṣe ní mẹ́lọ́mẹ́lọ́ torí pé òun ńlá máa tán ohun kékeré á sì máa di púpọ̀. Ìgbà lè yí o, ohun tí alògbà ṣe sílẹ̀ nìkan ni kì í yí. Ẹ jẹ́ kálágbára ó fẹ̀sọ̀ hùwà. Ìwọ tó sì wà nípò ìsàlẹ̀ bóyá o jẹ́ ìránṣẹ́ fún ẹnìkan ni, mo rọ̀ ọ́ kó o má fọ̀tẹlùgbà, má ronú ibi sí ọ̀gá rẹ, má dojú ọlá délẹ̀ kó o lè kánjú déwájú. Rántí pé ìgbà tí a bá fi fún aṣíwájú, òun lẹni tá a jẹ́ aṣíwájú fún náà yóò padà wá fífún ni. Bígbà ipò ńlá bá yí kàn ọ́, ṣe bí kò lè rọ̀ ọ́ lọ́rùn ni. Mo fẹ́ kó o mọ̀ wípé ipòkípò tí ẹ̀dá bá wà nílé ayé, àdánwò ni o, ká lóore nítorí ìjọ́ tá a bá máa fipò ọ̀hún sílẹ̀. Rántí wípé ohun gbogbo fúngbà díẹ̀ ni, ìgbà ò lọ bí òréré o, ayé ò sì lọ bí ọ̀pá ìbọn. KAFTAN tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa, iṣẹ́ ń báyé láyàn láàyò, àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN tẹlifíṣàn Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà, ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o, ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà. A kí yín ẹ káàbọ̀ padà yín ènìyàn lú, a sì wà pẹ̀lú àlejò wa nílé agbára níbi tí wọ́n tún bá wa pẹ̀kẹ́ lu àwọn ohun tó ṣokùnfà àìnísí ìrọ̀rùn tó lórílẹ̀‐èdè Nàìjíríà. Àlejò wa kí á tó lọ sókè lọ́nà lẹ́ẹ̀kan, ẹ̀ ń sọ̀rọ̀ nípa ìwé òfin gẹ́gẹ́ bí àwọn èèyàn wa ti sọ pé ìwé òfin tí à ń lò lórílẹ̀‐èdè ó nílò àtúnṣe. Kí lẹ rí sọ sílẹ̀ yìí? Ẹ ṣe olóòtú, ṣe rí òfin tí a fi ń ṣe àkóso ara wa lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, òfin arúmọjẹ kan ni. Kódà òfin ọ̀hún ò ní gbòǹgbò nílẹ̀, ṣùgbọ́n ohun tó wá ṣe mí láàánú púpọ̀ púpọ̀ ńbẹ̀ ni wípé àwa aráàlú, àwa gan alákùdíẹ̀ káàtó àrànra wa lọ́wọ́. Ọ̀rọ̀ òfin ló yẹ kí gbogbo wa panupọ̀ kájọ máa kígbe pé ó yá ẹ bá wa yí òfin padà. Ó yẹ kí gbogbo aráàlú máa kígbe, kì í ṣe ètò ẹ jẹ́ ká dìbò yan lágbájá ìta nìkan ló lè ṣe. Bígbà pé a sì ń ṣe nǹkan kan ní ọ̀nà kan, à ń wá èsì ní ọ̀nà bòmíì ni. Ìwọ̀n tá à ń gẹ̀ẹ́tì náà la máa gẹ̀ẹ́tì. Àfi tá a bá lè ìjọ tá a bá lè ní pé òfin tẹ́ fi ń ṣàkóso wa yìí gan pàápàá gan, ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan. Ṣe rí orílẹ̀-èdè Canada gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹ rí i pé ìjọba onígun regional government làwọn ń ṣe. Òfin tí province àwọn pè ní province, òfin tí province kan ń lò ó yàtọ̀ sí province èmi, ó yàtọ̀, ṣùgbọ́n wọ́n ní ìjọba àpapọ̀. Ṣe rí ní orílẹ̀-èdè Nàìjíríà a ti ṣerú ìjọba ìrí tó dẹ̀ pé wa. Ìjọba ẹlẹ́kùnjẹkùn. Ẹlẹ́kùnjẹkùn, ẹ ṣe olóòtú, ìjọba ẹlẹ́kùnjẹkùn. Ṣe rí ìjọba ẹlẹ́kùnjẹkùn láyé 1960, láti 1960 agbòmìnira tí àwọn Awólọ́wọ̀, àwọn bàbá wa Awólọ́wọ̀, àwọn Nnamdi Azikiwe, àwọn Abubakar Tafawa Balewa àti Alhaji Disadano of Sokoto, Ahmadu Bello tó ní kálukú fọ́ mú ẹkùn wọn. Ìdàgbàsókè bẹ̀rẹ̀ sí ní bá ẹkùn kọ̀ọ̀kan. Ní ayé ìgbà mo wo àwọn fọ́tò kan lórí Facebook lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ bí ìlú Anambra àti Enugu ṣe rí, ó dàbí ìlú òyìnbó ni. Nígbà náà lọ́hùn, ní nǹkan tí Nnamdi Azikiwe tí wọ́n ṣe síbẹ̀, Mike Okpara tí wọ́n ṣe síbẹ̀. Ní ìgbà náà bàbá Awólọ́wọ̀ ní orílẹ̀-èdè tí ní ìwọ̀ oòrùn tí wá ń bí, ohun tí wọ́n ṣe sí Ìbàdàn òun ló lọ lọ́hùn. Cocoa House nìkan kọ́, ohun tí wọ́n nìkan gbé wọ Ìbàdàn. Stadium tí wọ́n kọ́ sí Ìbàdàn, Liberty Stadium yẹn, Olympic ni wọ́n fi design yẹ. Stadium Olympic ni, Olympic Stadium ni, kì í ṣe stadium lásán. Ẹ wá wò, ṣùgbọ́n ń sìn báyìí ìjọba tá a ní òfin tá a lò lọ́wọ́ báyìí, wọ́n kàn pè ní federal government ni, kò federal, unitary government ni, ìjọba lójú kan ni, òfin ìjọba lójú kan ni. Òfin mo pàṣẹ wá ní tí n bá ti sọ abẹ́gẹ́, ó wá táwọn ti sàlẹ̀ lọ́rùn o, kò pé àwọn ti sàlẹ̀ o, kò pé àwọn ará òkè o, kò kàn wọ́n. Àwọn á pàṣẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa pàṣẹ. Wọ́n ti wá wò pé lápá bíi nígbà tá a pàṣẹ báyìí fún wọn, ṣé bí ọ̀rọ̀ wọn ṣe rí bẹ́ẹ̀ ṣe agbára wọn lè gbé, ṣé ó bá wọn lára mu? Ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan. Àwọn jàǹdùkú bandits wọ́n ń jà láwọn ìlú kan, ohun tí wọ́n fojú wọn rí ní Zamfara àti ìpínlẹ̀ Katsina kò kéré, wọ́n pa wọ́n gan bẹ́ẹ̀ yẹn. Ìjọba Katsina ń wò pé kóun wá wọ́rọ̀ kò fi ṣàdá, òun náà gbé àwọn security, àwọn ẹlẹ́yà security kan dìde, ó ra ìbọn fún wọn. Ìbọn kì í ṣe ìbọn lásán o, AK-47 rifle, àwọn ìbọn ológun. Níbí náà táwọn agbébọn yọ àwọn èèyàn lẹ́nu, gómìnà Akérédolú
ó lóun máa ra irú ìbọn yìí fún àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn àmọ̀tẹ́kùn ìjọba àpapọ̀ ní kò sí tó jọ bẹ́ẹ̀ ṣe é sì mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ lọ́nà ló ṣẹlẹ̀ ń bí. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá yẹ pé ìjọba ẹlẹ́kùnjẹkùn là ń ṣe a lè wà ní abẹ́ ìjọba àpapọ̀ ṣùgbọ́n oníkálukú á mú ìdàgbàsókè bá ẹkùn títí ẹ̀ ní ayé ìgbà tí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹ wo àwọn ọ̀pọ̀lọpọ̀ títì tá à ń tọ̀ nípínlẹ̀ wa bíbá ní pápá bíbá àwọn títì tí Awólọ́wọ̀ ti ṣe ní ayé ìgbà yẹn ní ìjọba ẹlẹ́kùnjẹkùn ni ṣe rí àwọn táwọn gómìnà wọn á sọ pé àwọn ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà tó ń ṣe wọ́n ṣe àwọn iṣẹ́ ìṣàgbẹ̀ lójú yóyò. ṣé wọ́n máa ṣe wájú tó máa bàjẹ́ bọ̀ lẹ́yìn. iṣẹ́ ìṣàgbẹ̀ lójú yóyò. ẹ lò fúngbà díẹ̀. ẹ ṣe tó bá tiẹ̀ tún rí ṣe nìyẹn torí àwọn náà ẹ bá bèèrè lọ wọn á ṣàlàyé pé àwọn ń dúró de allocation látòkè allocation oṣooṣù làwọn ń gbà látọwọ́ ìjọba àpapọ̀ láyé ìgbà tá à ń lo ìjọba ẹlẹ́kùnjẹkùn kò sí allocation tó wá láti ìjọba ẹlẹ́kùnjẹkùn tó fún ìjọba àpapọ̀ lówó ni. lówó. bẹ́ẹ̀ ni wọ́n fún wọn lówó mo kà á nínú ìwé ìtàn wípé embassy Nàìjíríà tó wà ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìgbà yẹn ilé ìjọba ti ìlà oòrùn Nàìjíríà tó rà síbẹ̀ ńgbà yẹn ni ìjọba Western Region ti Nàìjíríà ìwọ̀ oòrùn Nàìjíríà Western Region ló ní ilé tó wà ní UK yẹn tọ́pù sí embassy Nàìjíríà lọ́wọ́ báyìí yẹn oníkálukú ní titi ẹ̀ ní ìgbà yẹn bẹ́ẹ̀ ni. ó dá àlejò wa jẹ́ ń béèrè báyìí àwọn èèyàn kan sọ̀rọ̀ kan òun mọ̀ bí yóò tọ́ ni wọ́n nítorí pé ó jẹ́ ìṣọwọ́ àwọn èèyàn kan tó ń darí Nàìjíríà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé àwọn gan ló ṣì wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ tí wọn ò fẹ́ kó mẹ́ta ń rotate ìjọba lọ́wọ́ ara wọn ni ò jẹ́ kí Nàìjíríà ò rójú wọ́n ní ìdí tí àìdíà tuntun tí ò fi ráàyè wọlé tí gbogbo nǹkan fi ní aráàlú lára nù bó lẹ ti rí i sí. olóòtú ṣe rí tó bá sọ̀rọ̀ yẹn ó mú ẹ̀tanú dání ó mú ẹ̀tanú dání èmi ò ní ó dáa ṣé gbogbo wọn tó wà bẹ́ẹ̀ ṣé gbogbo wọn tó wà ní apá ibi tí wọ́n sọ yẹn gbogbo wọn ló wá jẹ́ pé wọn ò wá jẹ́ tó jẹ́ pé wọ́n ní òye wọn ní làákàyè. wọ́n tọ́ka sí pé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wọn ló ti ṣe ààrẹ láyé ológun rí òun náà ló padà wá gbàjọba lọ́dún 1999 tó tún wá kágbádá ọ̀ràn ẹ̀sìn wo bó ṣe lò jọba wọn gbogbo èèyàn ló mọ bó ti lò ó. ààrẹ Muhammadu Buhari tẹ̀wé wò tó wà lórí àléfà lọ́wọ́lọ́wọ́ yìí òun ló dájọba gbà lọ́dún 1983 tí Nàìjíríà ṣe ti dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì báyìí táwọn sọ ní ti nǹkan kan pa rẹ̀ mọ́ òun náà ló tún wà lórí àléfà báyìí tí ó lọ́dún 8 pé wọ́n nítorí pé àwọn èèyàn tó ti ń ṣe tẹ́lẹ̀ náà ló ti ń ṣe ní ò jẹ́ kí àìdíà tuntun wọlé ní ó jẹ́ kára máa nílùú. ẹ ṣe olóòtú ṣe rí èmi ò gbà bẹ́ẹ̀ mi ní faramọ́ bẹ́ẹ̀ ṣe rí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ni tó bá kò tiẹ̀ lè jẹ́ bẹ́ẹ̀ kò lè jẹ́ bẹ́ẹ̀ ṣe rí ohun tí mo kàn rí láàrin méjì yẹn ni wípé lóòótọ́ ó ń bọ́ sọ́wọ́ wọn ó ń kúrò lọ́wọ́ wọn bọ́ sọ́wọ́ wọn ṣe rí mo ti sọ kinní kan lẹ́ẹ̀kan mo ní àǹfààní àti pàdé ìkànnú àwọn tó ṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà kó tó dìpò di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mo máa ń rí dáadáa ìyẹn olóògbé General Sani Abacha mo máa ń pàdé ẹ̀ ní Ìkòyí club nígbà tó bá ń gbá hockey á wá tí wọ́n bá ń gbá gọ́ọ̀fù á wá tí olóògbé Sani Abacha bá sọ̀rọ̀ lójú yín ẹ lè rẹ́fà ronú pé èèyàn burúkú ni. kábíyèsí. kò burú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ṣe ìjọba ológun yẹn tó ṣe ológun General Lott àjọ jókòó báyìí tá àjọ jẹun ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí olóyè Ọlágúnsóyè Oyinlọ́lá àjọ máa ń pàdé golf course dáadáa èèyàn dáadáa ni wọ́n ṣùgbọ́n ṣe ni mo sọ kí nìkan lẹ́ẹ̀kan ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ti dé orí oyè yẹn wọn mọ táwọn máa ṣe faraàlú. kí ló dé nígbà tó jẹ́ pé aráàlú ló dìbò fún wọn síbẹ̀. ṣẹ́rí tí mo sọ ṣẹ́rí Sani Abacha tó bá ń sọ̀rọ̀ ẹ máa pẹ́ ó ṣe dáadáa fáwọn èèyàn kan. tó sì kó gbogbo owó Nàìjíríà lọ sókè òkun. kó tó débẹ̀ nígbà tí mo sọ yìí mo sọ̀rọ̀ bíi 1991-92 ní Ìkòyí club ní ìgbà yẹn ẹ lè ronú pé èèyàn burúkú ni o. kò sẹ́yìn kan tó sọ̀rọ̀ ẹ̀ ní burúkú gbogbo ìgbà yẹn o ó ṣèyàn dáadáa ṣùgbọ́n gbà tó débẹ̀ tán la bẹ̀rẹ̀ sí ní gbọ́ oríṣiríṣi ló wá di wípé wọ́n pààyàn kan léni o wo Nàìjíríà kan wọ́n ti kó lọ o kíní kan wọ́n ti ṣe kíní kan o. wọ́n ní bẹ́ẹ̀ yóò bá tí dépò agbára wọ́n ní ìwọ olúwa yóò mọ o. àìmọ̀rúwà tí ó máa hù ṣùgbọ́n ṣe wá ní tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ní ìgbà tí mò ń sọ tí mò ń fi rí wọn yẹn ẹ mọ̀ pé olórí pípé olóyè èèyàn ni wọ́n. kí ló wá jẹ́ kí Nàìjíríà ò tòrò lọ́wọ́ rẹ̀. ìyẹn gangan ni ìwà yéèyàn tó bá ti wá délé ipò agbára yìí tán bí nǹkan kan wá bẹ́ẹ̀ tó máa ń sú wọn lójú tí òun jẹ́ kí wọ́n rí ìrànlọ́wọ́ kan ni o kò yéèyàn ṣe rí ẹ̀yin ẹ wo ààrẹ àná olóyè Goodluck Jonathan èèyàn dáadáa lòun náà
ṣùgbọ́n bó ṣe wá débẹ̀ tó wá di pé àwọn ọmọ abẹ́ bẹ̀rẹ̀ sí ní jí owó tẹ́nìkan tó jẹ́ pé kò ṣe ẹni iṣẹ́ ológun tó lọ ń jí owó tó fi ń ra ọkọ̀ akọ́ta mi ni ò wá yé yan. láìjà gbẹ́tìlá. àwọn òsì wá rọ́rọ́ òun gan tó jáde gan wá rọ́rọ́ sọ. ó dáa jẹ́ kí n béèrè báyìí àlejò wa àwọn èèyàn kan tó ń sọ wọ́n ní owó cost of governance owó tí wọ́n fi ń ṣe àkóso ìjọba lórílẹ̀‐èdè wọn ló ti pọ̀ jù wọ́n ní táwọn bá gé kò ní owó tó fi ń ṣe àkóso ìjọba wọn pé ara ò lè tu Nàìjíríà kó jẹ́ pé ẹni bá ti dìbò yẹn báyìí tó bá ti gbapò òṣèlú báyìí owó burúkú bí ògiri àlàpà ni wọ́n mọ̀ bù fún wọn bí ìgbà táwọn sọ pé wọ́n ń fi àáké bu owó fún wọn ní l'Àbújá ni àwọn sínétọ̀ wọ́n bù tí wọ́n hàì àwọn rẹ́ẹ̀pù wọ́n bù tí wọ́n hàì àwọn gómìnà wọ́n ìbùkúbù náà bù tàwọn gómìnà àwọn mínísítà ìbùkúbù wọ́n ní gbò bá yá gan ẹni tó kúrò nípò gómìnà tó lọ sílé ìgbìmọ̀ aṣòfin àgbà wọ́n ní yóò máa gba pension pé ó ti ṣe gómìnà tẹ́lẹ̀ rí yóò tún máa gbówó lé ìgbìmọ̀ aṣòfin àgbà pé owó tó fi ń ṣe àkóso ìjọba pọ̀ ti pọ̀ jù pé tàn bá gé kó ń bẹ̀ pé Nàìjíríà ò lè rọ́gbọ́ kílẹ̀ ti rí i sí. olóòtú òun láti sọ lẹ́ẹ̀kan àfi ká yí ètò òfin ìṣèjọba ìlú wa padà. ìwé òfin náà ló tún. olófà mo ti fẹnu bá rí ní ibì kan tí mo sọ fún yín pé ṣe rí òfin orílẹ̀-èdè Nàìjíríà ó fààyè gba àwọn kan tí ò yẹ kí ààyè kó gbà rárá ó fààyè gbà tó ti pọ̀ jù ṣe rí nípa ọ̀rọ̀ owó tí wọ́n gbà tí ó dà wọ́n dìbò yàn wọ́n báyìí pé wọn tiẹ̀ tí ì wọlé ní house ṣe rí ní ayé ìgbà tí à ń ṣe ìjọba ẹlẹ́kùnjẹkùn ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n bá pè wọ́n sí house yẹn ni wọ́n máa ń gba owó ìjókòó wọn ní ayé ìgbà yẹn late ọba Adésọjí Adérẹ̀mí Ọọ̀ni of Ifẹ̀ òun ló represent ìwọ̀ oòrùn tiwa ń bí níjọ́ tí wọ́n bá ti pè wọ́n sí ìjókòó ẹnìkan ni wọ́n máa gbowó ẹ̀ ìgbà tí wọ́n bá dẹ̀ ní ìjókòó ni wọ́n lọ ṣe rí ní àwọn náà tá à ń sọ yìí ṣe rí pé àti ẹ̀ ń lo ìjọba ilé ìgbìmọ̀ aṣòfin àgbà o ilé ìgbìmọ̀ aṣòfin kékeré o ìnáwó ìgan ti pọ̀ jù ó ti pọ̀ jù torí pé ẹ tún àwọn ọkọ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀ ni pé ṣe rí àwọn ará bí yẹn àwọn allowance wọ́n ń gbà ṣe rí bọ́jẹ̀tì ìjọba bọ́jẹ̀tì báyìí 20 trillion tábà wà lọ wà bọ̀ ẹ́ rí pé inú 20 trillion yẹn eré tó máa jẹ́ pé lórí ètò ìṣèjọba ni nínú ẹ̀ á máa jẹ́ bí 15 trillion. kábíyèsí torí iye tí ààrẹ ó fi jẹun wọ́n ti yọ iye tó fi ṣe recharge card wọ́n ti yọ owó tí wọ́n á fi tún plane ṣe iye tó fi rìnrìn àjò lọ sókè òkun wọ́n ti yọ. àwọn tá à ń sọ yìí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ilé ìgbìmọ̀ kéékèèké àgbà ilé ìgbìmọ̀ alábẹ́sẹ́kélé tó wà ń bẹ àti ti ńlá àti kékeré wọ́n ní àǹfààní sí secretary kọ̀ọ̀kan wọ́n ní àǹfààní sí kúkú kọ̀ọ̀kan wọ́n á fún wọn ní òṣìṣẹ́ bíi márùn-ún mẹ́fà wọ́n tún wá ní kinní kan ṣe rí ní àkótó àwọn sọ pé wọ́n ń gbá bọ́ọ̀lù àbí à ń ṣe olympic àbí sport kan tó ń ṣe lágbàáyé tí wọ́n bá sọ pé kí àwọn Nàìjíríà kán lọ síbẹ̀ kán lọ ṣe tán lọ ẹ rí i pé yàtọ̀ sí àwọn tó ń lọ yẹn gbogbo wọn lè má ju ogún o báwọn tó fẹ́ lọ gbá bọ́ọ̀lù ni àbá tó fẹ́ lọ ṣe olympic àbí national sport ni o ṣe rí àwọn tó máa tẹ̀lé wọn láti ilé ìjọba nọ́mbà àwọn adọ́bù àwọn tó ń lọ ṣe kan yẹn gangan ìjọba rẹ̀ ló máa forí sọ ló máa sanwó yẹn ló máa forí kówó yẹn ṣe tún wá rí tó wá bẹ ni pé wọ́n ṣe lọ tó kúrò ní ibi iṣẹ́ tó kúrò ní ilé ìgbìmọ̀ aṣòfin tán lọ yẹn kíní kan wá tó yìnbó pè ní extra code tó ń san fún wọn bí wọ́n lọ yẹn wọ́n ń san ní náírà dọ́là náà fi ń san fún wọn dọ́là náà ń gbà tí wọ́n fi ń san fún wọn níye tó ń gbà ní owó ìjókòó ojoojúmọ́ gan ti pọ̀ jù ọdún wo la fẹ́ máa ṣe irú ìjọba tá à ń ṣe ìtafẹ́ gbé sókè inú Nàìjíríà. kí lẹ rò pé lójú ọ̀nà àbáyọ fún gbogbo àwọn ìnira. ọ̀nà àbáyọ náà ni pé ọ̀nà àbáyọ tó wà bẹ́ẹ̀ náà ni pé ká tún ìwé òfin wa yẹn tó kájọ jókòó kájọ tún tò. Constitution 1963 ó pé Nàìjíríà dáadáa. ká padà sínú òfin 1963. ó pé Nàìjíríà dáadáa. ìjọba ẹlẹ́kùnjẹkùn mójútó ẹkùn ẹ kébí náà mójútó ti tèmi àwa wà lábẹ́ ìjọba àpapọ̀. àlejò wa nígbà tí ẹ ṣe ti bá wa pẹ̀kẹ́lu púpọ̀ náà ẹ tó wáyé káwò báyìí pẹ̀lú ìwé òfin 1963 tẹ́ni ká padà sí. bẹ́ẹ̀ni. ipa wo ló yẹ kí àwa ara wa tá a jẹ́ aráàlú àwọn aráàlú ká kó ẹ mọ̀ pé tá a bá níjọba ń ṣe tiẹ̀ èmi àti yín náà ìjọba ni wá báwo ló ṣe yẹ ká ṣe láti jẹ́ kí ìrọ̀rùn wà. tí ara ó fi tu gbogbo wa. ẹ ṣe rí mo ti fẹnu bàálẹ̀ kan ní tó yẹ káwọn aráàlú máa sọ fún àwọn ìjọba ni pé ẹ bá wa yí òfin padà kó pé wa. ìgbé kan tó yẹ kí gbogbo àjọ máa ké nìyẹn òfin tẹ́ ẹ fi ń ṣàkóso wa ẹ bá yí padà kó pé wa. àfẹ́ ilé tó yẹ pé ó máa pé wa lílé tó yẹ pé a ti gbọ́ rí tá a ti lò rí tó pé wa tí ìdàgbàsókè tó bá wa tó wọn amáyédẹrùn tó ń wọnú ìlú wa wá. ìgbé tó yẹ ká máa kénu. ṣùgbọ́n ṣe rí àwọn èèyàn wa kàkà tí wọ́n wà fi kégbe yẹn nítorí pé ẹlòmíì fódìdí ọ̀sẹ̀ kan ó lè má rí 1000 tó bá pè sípàdé ẹgbẹ́gbẹ́ òṣèlú tó fún ní 1000 alẹ́ ìgan lẹ dájú ìgan lẹ ṣe jù.
yóò rà lẹ́sì bí o ti ẹ̀rọ owó fi ṣe bẹ́ẹ̀. Atọ́kùn ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan kékeré kan tó lè pa yín lẹ́rìn ní àdúgbò bí tí mo gbé ní Ṣàgámù níwájú ilé ọ̀dọ̀ mi báyìí àwọn àgbàlagbà kan wà bẹ́ẹ̀ tá a jọ máa ń ṣeré bàbá kan ará Ìlọrin ni àwọn wá ṣẹgbẹ́ òṣèlú kan gbogbo náà àwọn jọ ṣẹgbẹ́ òṣèlú àti àwọn jọ ṣẹgbẹ́ òṣèlú kan náà ni ṣùgbọ́n ṣe mọ̀ pé ìjọ kan ìkan wá dé ó wá ń sọ̀rọ̀ pé ha ohun tí bàbá ṣe ní ìpàdé lè ní ó dójú ti òun kí ni bàbá ṣe ń pàdé bàbá jà torí Indomie. Àgbàlagbà orílẹ̀ ọlọ́nà. ó jà bàbá tí mo sọ àgbàlagbà bàbá àti fẹ́ẹ̀ máa lọ bí 73-74 years ó jà nítorí Indomie. wọ́n máa ń jà nítorí face cap náà. wọ́n jà nítorí Indomie ó láti pe bàbá yẹn tí mo sọ ó pe bàbá yẹn wípé kí ló dé tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan nu meeting bàbá mi sọ pé àwọn jẹ́ ọmọ ayé ẹsẹ̀ ló fìrìn láti ilé tó fìrìn débẹ̀ yẹn Indomie ẹ̀kan tó tọ́ sí wọn tó fẹ́ fóun. bàbá ṣe rí orílẹ̀-èdè Nàìjíríà kọ́ lóun ṣàánú wa ṣe rí tá a bá lè mọ́kàn kúrò nu pé dìbò kó o ṣe bẹ̀ tí gbogbo wa lè dojúkọ pé ẹ wá ohun tá a fẹ́ rè fún wa ẹ má torí pé ẹ má torí èní kẹ bọ̀lá jẹ́ kẹ má torí èní yín torí ọbẹ̀ tẹ́ ẹ máa sè lọ́jọ́ kan kẹ bà ọjọ́ ọ̀la àwọn ọmọ yín jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti ṣe bẹ́ẹ̀ o lórí ipa afẹ́ dìbò afẹ́ sí ibẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ ìpowó yẹn ò ní tán ìṣẹ́ wọn ṣùgbọ́n tó wọ́n fẹ́ jẹun ọjọ́ yẹn wọ́n fẹ́ jẹun ọjọ́ yẹn wọn rántí ọjọ́ tí ibi ti ń pa wọ́n bọ̀ wọ́n á gba owó yẹn ìgbé tó yẹ kí gbogbo àwọn akéésì ẹ ti ẹ̀jọ́ ẹ ní sùúrù náà ṣe rí ìbò 2023 tẹ́lẹ̀ fẹ́ dì ẹ̀kọ́ bá gbé yẹn pàtí sẹ́gbẹ́ kan náà torí tẹ bá tún dìbò náà tẹ tún wọlé resort tá à ń gẹ̀ẹ́tì bọ̀ náà látún máa gẹ̀ẹ́tì ó lè yàtọ̀. ìwé òfin náà látún fi ṣàkóso. owó náà máa tún fi ṣàkóso. àfẹ́yẹ mọ́ ẹ kọ́kọ́ bá wa mójútó ọ̀rọ̀ ẹ jẹ́ ká kọ́ tiẹ̀ kọ́ mọ́ ẹ jẹ́ ká mọ̀ bí tá à ń lọ ná tá a bá mọ̀ bí tá à ń lọ bó bá wa ṣe é ṣe ká wá dìbò àwa dìbò. ẹ ṣe àlejò ojú òní tì yín gbogbo ẹ̀yẹ èèyàn lu ọ̀rọ̀ lẹ ti gbọ́ lónìí o lábala ọ̀rọ̀ tó kan ẹ̀yin aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n lórí ètò gbàgede ìlú níkànnì tẹlifíṣàn KAFTAN tẹlifíṣàn Yorùbá tá a ti ń ṣe àfojúsùn ayétò rẹ̀ wá yìí àlejò wa ọ̀gbẹ́ni Akínròdolù tó lọ́pẹ́ Olútadé ni ẹ ti ń gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́nu wọn láti nǹkan yìí ìnira tó gògò lórílẹ̀‐èdè Nàìjíríà àti jẹ àti mu ó dáa pọn ebi ọ̀pàgbà fọ́mẹ́kẹ́ fọ́mẹ́nu ọ̀nà ó gbòde gbàlú n tó ṣokùnfà rẹ̀ àtọ̀nà àbáyọ láti rí lónìí o ó wá kò sọ̀wọ́ wa bóyá ìwọ tiẹ̀ wàá gba owó ìdìbò àbí ó ta káàdì ìdìbò rẹ̀ ó ta ó fi jẹkuru wákàtí méjì torí kò lè pọ́njọ́ méjì ọmọ Balógun. wákàtí méjì ẹ wo kọ́lọ́ Olódùmarè kò dòòlà wa lólẹ̀-èdè Nàìjíríà ẹ má bínú ẹ̀yin èèyàn gidi pé a kù ní abala tí àwa ìlú ní kan lu abala tí ó kàn lórí ètò yìí àlejò wa kú akínyìn ẹkọ látẹ̀ nǹkan o. inú wa dùn láti rí yìí alẹ́ òpè tá a bá tó pè ìjọ mi tó láwọn ará ilé gbádùn yìí bẹ́ẹ̀ni ẹ̀ tó jẹ wá ń jọ mi. ẹ ṣé mo dúpẹ́. a rí pé ọwọ́ dídí ẹ̀kẹ́ tó lọ Ṣàgámù darí padà sílẹ̀ yìí jẹ gbogbo rẹ̀ tá a bá tún pè yín wá sórí ètò yẹn ẹ̀ tún jẹ wá. lágbára Ọlọ́run. ìṣojú òní tì yín o àjọṣepọ̀ òní bàjẹ́ àmọ́ rí yín bá o ẹ̀yin èèyàn ẹja kan lu abala tó kù lórí ètò yìí. KAFTAN tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà yín èèyàn lú láti abala tí a ti já yín sí abala tí ọpọ́n súnkàn tí a ó máa jẹ́ kí ẹ mọ̀ nípa ẹ̀ báyìí ní abala ilé tí ó fẹ́ abala yìí ni a ti máa ń ṣe ara létí tó ń ṣẹlẹ̀ àwọn ọ̀nà àbáyọ sí àwọn ìpèníjà tí a bá ní àti gbogbo ohun tó bá kan aráàlú gbọ̀ngbọ̀n bẹ̀ láti máa sọ fún yín àti àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìjọba. bẹ́ẹ̀ ni abala tá a wà yìí ni afárá tó so ìjọba àtàràlú pọ̀. bẹ́ẹ̀ ni níbo ni bàtà tó ti ń ta ẹ̀yin lẹ́sẹ̀ nílùú yín ládùúgbò yín níletò yín kí lẹ fẹ́ kí àwọn aláṣẹ ìjọba kí wọ́n mọ̀ nípa àṣòro tẹ̀ ńlá kọjá ẹ̀yin ẹ pè wá lórí ètò yìí nọ́mbà tẹ̀ ń wò lójú ìwòran wa yìí ni ẹ pè sí o èyí bàbá ti sọ̀kalẹ̀ kú lórí ètò yìí ni ẹ má pè wá báyìí torí pé ọwọ́ dí wọ́n ní iṣẹ́ kó fúyẹ́ ilé yín ń ṣe lẹ́nu òṣùpá tẹ̀ ń wò lájùlé ọ̀run iṣẹ́ ìmọ́lẹ̀ ní í ṣe lájùlé ọ̀run iṣẹ́ kó lè dáa ńlá wa ń ṣe ilé agbára ní òtútù tá a ti ń tún làágùn yìí ó dáa ọmọ Balógun ẹnìkan pè láti ìlú Arigidi Àkókó ní ìpínlẹ̀ Ondo bẹ́ẹ̀ ni
àwọn ìpèníjà tí wọ́n là kọjá ní ìlú kan tán pè ní iye àkókò òun ni wọ́n fi tó wa létí pé ojú ọ̀nà bàjẹ́ lágbègbè wọn. mo béèrè bójú ọ̀nà ṣe bàjẹ́ tó ń gbà tí ń ṣàlàyé pé ṣé àwọn olórí wa ṣé wọ́n sì ń kàmpéènì ìbò débẹ̀ nígbà tójú ọ̀nà ò dá tíbẹ̀ ò sunwọ̀n bó làwọn èèyàn ti wá ń kàmpéènì ìbò lọ́dọ̀ yín. ó wá sọ wípé ó ní wọn ó gbé mọ́rúwá ni wọ́n ń gbé wá ni ó fi ṣèpolongo ìbò ó lẹ́wọ̀n sì ń dìbò torí pé àwọn olórí ọkọ̀ jíìpù tí wọ́n rà ò lè débẹ̀ ó ní márúwá ni wọ́n sì gbé wá wọ́n sì tún dìbò fún wọn tán bẹ̀ wọn ò sì tún nírántí wọn ní iye àkókò lárí gidi. ó dà ẹ má jà á fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ẹni tó pé ọ̀hún. Gbagede Àkókó ní Ondo State sir. láti Gbagede Àkókó. Bẹ́ẹ̀ sir. ẹ ṣe. mo fẹ́ létí ọ̀fẹ́ ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀yìn sir. ok. ẹ̀yọ́ nípa ti ní iye ní Gbagede Ilu wọ́n pè ní yẹn ní iye Àkókó ní Ondo State Àkókó North East. then àwọn láti 1999 kí ìjọba yìí ti bẹ̀rẹ̀ kò sí benefit kankan lára government both state local government and federal government. ẹ̀dọ́ sà. títí di mo fi ń sọ̀rọ̀ yìí ìlú yẹn ní òkùnkùn náà wà complete almost 10 years ago ló máa ní òkùnkùn títí di mo fi ń sọ̀rọ̀ yìí. then secondly ọ̀nàwọ́ ìrìn mọ̀nà tó lè fi wé tó wọ̀ sí tọ̀nà yẹn ní ọ̀nà tí mo sọ nípa yẹn tó bá ti lè rọ̀ sí tó gbé òjò rọ̀ òjò tó rọ̀ láàrin ọ̀sìn báyìí àmọ́ sùkúlù wá sùkúlù ní torí nílùú yẹn kò sí secondary school lẹ̀ àrídìdì tó máa wá sí secondary school tó bá ti lè rọ̀ àwọn ìyá yẹn lè jáde láti bẹ̀rẹ̀ lọ sí ìlú kejì wọ́n dẹ̀ ní èrè oko níbẹ̀ yẹn gan ẹni tó wá jẹ́ aṣojú local government wọn ní àsọ̀tò representative wọ́n pe ẹnìyẹn ní DTO ọ̀nàrẹ́bù Olútúnjí Bùnmi Òjó ó fa ọ̀nà yẹn ní his first iṣẹ́ tó kọ́kọ́ fẹ́ ṣe kò ṣe débẹ̀ oníṣẹ́ ọ̀nà yẹn bó ti fa ọ̀nà ti grade ọ̀nà yẹn at the end of the day ọ̀nà yẹn di abandon project bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n fọwọ́ kan ọ̀nà yẹn mọ́ pé àwọn túbọ̀ wá wọ́ọ̀sì sí ni mi ò wá mọ nǹkan tí èyí yẹn fi ṣe both federal state and local government nígbà yí àdàgún ló wá ṣe iná wọn the second year ni òfin ní mọ́mọ́ títí tí mo fẹ́ sọ̀rọ̀ yìí inú òkùnkùn nínú yẹn wà ẹ̀jọ́ sábẹ́ ọ̀wá mọ̀ kan tí a lè bá wa ṣe sí sà tí ìjọba lè fi gbọ́ ìgbà àti ẹ̀dá wa sà. kí lorúkọ ọ̀nàrẹ́bù tẹ̀sán tó fa ojú ọ̀nà yẹn kó tó bàjẹ́ pátápátá. ọ̀nàrẹ́bù Olútúnjí Bùnmi Òjó. ṣóṣù wà lẹ́gbẹ̀mọ́ aṣòfin náà lójú kúrò. oníṣíàmà ni nọ́ọ̀bà oníṣíàmà ni federal data ní out of representative. ní Àbújá. kódà group contest fún ọ̀la fún ọdún contest ní under APC báyìí lẹ́kùn tún second regime rẹ̀. kódà kí ni orúkọ tẹ́ ẹ pè lóyún. Iye Àkókó. Iye Àkókó. Ní ẹ̀gbẹ́ Àrègìdì. Abẹ́ ìjọba ìbílẹ̀ wo ló wà? Àkókó ní Àkókó ni wọ́n ti ní Òkè Àgbẹ̀ local government ní àwọn Òkè Àgbẹ̀ local government. Ṣùgbọ́n Àkókó north bí east or west àti àwọn ti gbàgbé Àkókó north east kọ́ ló wà. Kí lorúkọ ìlú yẹn gangan? Iye Àkókó. Iye Àkókó. Iye 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 Àkókó. Ṣé ìlú yẹn ò lọ́ba ni? Ìkọ̀lá onípa ọba wọn wọ́n ti ń jà lórí ọba yẹn complete 20 years ago but yíyẹ yìí wọ́n ṣe wá jẹ ọba tí Akérédolú ṣàwá fún wọn ní ọba àṣẹ wọ́n ṣe wá ní ọba ní ọdún yìí. Àwọn àgbààgbà ìlú wọ́n níṣẹ́ láti ṣe. Yes sir. Àwọn olóyè tí wọ́n ṣe àpérò pẹ̀lú kábíyèsí. Yes sir. Kí wọ́n lọ bá alága ìjọba ìbílẹ̀ wọn. Ṣé ń gbọ́ mi? Mo gbọ́ yín sir. Kí wọ́n lọ bá alága local government chairman bẹ̀ yẹn. Okay sir. Ṣùgbọ́n báwọn àgbààgbà ìlú ò bá dìde, àwọn olóyè ìlú, àwọn olówó ìlú, wọ́n bá dákẹ́ tán rí nǹkan kan ṣe sí i.
kò sí ẹni tí ó mọ̀ pé ìyà ń jẹ yín bẹ̀ yẹn. Okay, sir. Ìdí tá a fi ń ní àwọn alákòóso láàrin ìlú nìyẹn. Yes, sir. Àtàwọn ọba àtàwọn àjòyè wọn kàn fún wọn sórí àléfà lákàn ti di gẹrẹwu sáàrin ìlú àbẹ̀kan dẹkọrétì ìlú. Ara ojúṣe wọn lélẹ́yìí. Okay, sir. Ó bá bá lókù gọ́ọ̀mẹ̀ntì ṣàmọ̀ sọ̀rọ̀ wọn náà yóò kọ lẹ́tà sí gómìnà. Ṣé àwọn olóṣèlú ń wá sọ́dọ̀ yín láti wá kéde ṣèpolongo? Ó kúkú máa wá. Ojú ọ̀nà wo ni wọ́n ń gbé mọ́tò gbà láti wá sí ìlú yín? Wọ́n bá ti dé agbègbè yẹn, wọ́n bọ́lẹ̀ wá gbé ọ̀kadà lọ síbẹ̀. Àwọn olóṣèlú. Bẹ́ẹ̀ sà. Wọ́n ṣe. Wọ́n ṣe ń ṣe lómi. Kí lorúkọ ti? Orúkọ tèmi ni Dàda Adédèjì Prince. Kódà àwọn ó ṣe akitiyan a ó bá yín ké sí ìjọba ìpínlẹ̀ Ondo. A fi gbàjáre yìí a fi tún wọn létí. Èyí náà ẹ ti kún ẹyin gbọ́. Ẹ ṣe wípé o. Ẹ máa wo Kaftan tẹlifíṣàn Yorùbá o. Gbogbo ẹ̀yin èèyàn ìlú ṣé ẹ ti wá rí i báyìí ìjọba ìpínlẹ̀ Ondo lábẹ́ gómìnà wa arákùnrin wa Ọdúnayọ̀ Rótìmí Akérédolú àwọn ará ayé àkókò ní Arigidi lágbègbè Arigidi lọ́hùn àmọ́ náà ló ti ké gbàjarè yìí o ẹ bá a dá sọ̀rọ̀ wọn o ọmọ ìpínlẹ̀ Ondo ni wọ́n dìbò ẹ gbọ́ gbogbo àlàyé tán ti ṣe kalẹ̀ yìí wọ́n lójú ọ̀nà ń dáa lójú ọ̀nà ń dáa bójú ọ̀nà bá sì sí dáa rèé níbẹ̀ làwọn ajínigbé ni wọ́n máa lò gẹ́gẹ́ bí àǹfààní láti máa jí àwọn èèyàn gbé. Ọba ìlú kan ọ̀nà tí ò dáa yìí sí àti mọ iye okùnfà tó ṣe lórí ọrọ̀ ajé. Bẹ́ẹ̀ni torí àtijọ́ àti mú nira. Àwọn àletò yìí aláwọn tó ń dáko ń bẹ̀. Bẹ́ẹ̀ni wọn ò lè gbé nǹkan oko wọn wá sọ́jà. wá sí inú ọjà. Àwọn tí ó fẹ́ rìnrìn àjò ẹ̀rọ ọmọ bá wọn tó rójú ọ̀nà. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọdún mẹ́jọ gómìnà wa sì ní kò ní pẹ́ pé o. kò ní pẹ́ pé ní abala bẹ̀rù ká tún wò báyìí àwọn ènìyàn yìí tí wọ́n bá kóra wọn jọ tí wọ́n láwọn lọ sí ilé ìjọba láti lọ ké gbàjarè ó lè fẹ́ di nǹkan míì wọ́n ṣe ní kí àwa lábala yìí ká bá wọn sọ fún ìjọba pé wọ́n rawọ́ ẹ̀bẹ̀ ni o rawọ́ ẹ̀bẹ̀ síjọba ni o. láìpẹ́ àti àìjìnà a fẹ́ kí ìjọba ìbílẹ̀ ìjọba ìpínlẹ̀ àti gbogbo àwọn tí oríṣẹ́gi ọ̀la fún wọ́n dìde sí agbègbè ẹ bá a ṣe ìrànlọ́wọ́ fún wọn wọn ò béèrè ntọ́pọ̀ ẹ̀tọ́ wọn ni ojúṣe ìjọba wọn ò sì béèrè ntó nira lọ́wọ́ ìjọba ojúṣe wa sì ní gẹ́gẹ́ bí ìjọba láti pèsè táwọn aráàlú fẹ́ agbègbè mo mọ̀ pé wọ́n ní ìdí omi ìṣúra mo dẹ̀ ní ìgbàgbọ́ pé ìjọba ìpínlẹ̀ Ondo eléyìí gbàròyìn ni wọ́n. Bẹ́ẹ̀ni gómìnà wa ọkọ ọba adá ọba ò ní kọ yín lẹ́sẹ̀ o ẹ bá a dá sáwọn èèyàn lù yìí kódà kìí ṣe wọn nìkan àwọn gbogbo ojú pópónà tó bàjẹ́ l'Ondo èyí tó bá yẹ kẹ́ ẹ kọ lẹ́tà síjọba àpapọ̀ ńbẹ̀ ẹ bá kọ lẹ́tà sí wọn kíjọba àpapọ̀ wọ́n sojú ọ̀nà rẹ̀ ojú ọ̀nà Kẹ́rẹ́ sí Àkúrẹ́ òṣùwọ̀n ojú ọ̀nà oko dáa jù lọ mo nígbàgbọ́ pé gómìnà Akérédolú ń gbàbẹ̀ kọjá o àtàwọn kọmíṣánná yín gbogbo tí máa yín ṣèjọba tó dẹ̀ lè dáṣe gbogbo rẹ̀ tán àwọn alága ìjọba ìbílẹ̀ wọ́n ń gbàbẹ̀ o bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ méjì tó sì so pọ̀ Èkìtì àtòǹdó ó yẹ kán lè ṣe ojú ọ̀nà Àkúrẹ́ sí Ìkẹrẹ́ Èkìtì ojú ọ̀nà kò ṣeé rí ká má sì fi ẹgbẹ̀rún ọdún ṣe é bíi ti Èkó Ìbàdàn expressway ẹ jẹ́ ká ṣe ní kánkán kára ó lè tu mùtúmùwà ọmọ Balógun wo já máa ṣe omi mu níbi tá a dé lórí ètò Gbàgede Ìlú lónìí kí tó tán lẹ́nu wọ́n ní kéèdú ọ̀pọ̀ ṣókí lọ́bẹ̀ oge ìpé ìpéjú làláfẹ́lá bó bá kọjá pé ìpéjú ó ti bọ́ sọ́wọ́ òtútù nù bọ́dà ajá máa fèyí ṣe lọ lórí ètò Gbàgede Ìlú lónìí bẹ́ẹ̀ bá fẹ́ ṣèpolówó ọjà yẹn fẹ́ ṣèkéde àbí ìpolongo iṣẹ́ wa ni nọ́mbà tí ń bẹ lójú ìwòran wa yìí ni ẹ pè ẹ̀yẹ pè wá lẹ́yìn ètò yìí tá a bá ti sọ̀kalẹ̀ tán ká polówó ọjà yín ẹ lè bá wa sọ̀rọ̀ lójú òpó ìtàkùn agbọ́dọ̀ káyé Facebook àbí ti WhatsApp lórí nọ́mbà yìí kan náà ni ojú òní ti ẹnì kọ̀ọ̀kan wa o àjọṣepọ̀ kò sì ní bàjẹ́ lọ́lọ́ọ̀lọ́hùn lórúkọ àwọn ọlọ́gàá àtàwọn aláṣẹ ìkànnì yìí lórúkọ ọ̀gá wa ọ̀gbẹ́ni Stephen Adéwálé lórúkọ ọ̀gbẹ́ni Fẹ́mi Adégúnlẹ̀ tó jẹ́ olóòtú ètò yìí lórúkọ Fọbàdà Dédé
ọlọ́wọ́ bọ́tìnì ti ń taari mi ìsátẹ́gùn lórúkọ àwọn bàbá tó dì lórí dùgbàrúmú lóde lọ́hùn lórúkọ gbogbo wọn ńlẹ̀mí CEPHAS Olúwafẹ́mi ọmọ Akínrodòlú ebi tí gbogbo ayé ń pè ní bàbá JP ọba àlù kan Àkànní olóhùn iyọ̀ ni mo fi ń wí pé bólúwa bá fẹ́ á pàdé lórí ètò yìí lọ́jọ́ mẹ́jọ o èmi làkànní ìkọ́ orí mọ́làfẹ́ olókun ọ̀la ọmọ Gbádégẹṣin orí adéníran bàbá mi lẹ́fọ̀n alààyè kójú mọ́ kàtúrí ká pàdé láyọ̀ o. ààrẹ mi ṣetán relé ìjàbàtà òye mi ṣetán kògè torí tí ń bá relé ìyá àlàjẹ ọmọ bínú títí gbà mí tí ń tó máa wá sójú ìwòran yẹn èmi máa sọ pé ẹni tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ Balógun Tajudeen Àlàdé lèmi jẹ́ ọmọ ọlẹ́dẹ̀mọ̀ pé àrògùn ìlú ọgbọ́n ibi tí a ti ń jẹ̀kọ́ yẹn gan tí a ń fi ọbẹ̀ láṣì ló ń dágbére fún yín pé lórí ètò yìí èmi àti yín ká tún pàdé ní ọjọ́ mẹ́jọ láyọ̀ o. Samba ọgbẹ́ lọ̀rọ̀ mi gbà ó yá ara kájọ mọ́ fìyè fún. ara ẹ̀ wá bá mi yọ̀ mo dúpẹ́ mo rọ́ọ̀hún ayọ̀ lórí ọjọ́ ayọ̀ mi ti dé mo ti ń fojú sọ́nà ẹ̀bùn mi láyọ̀ lé mo dúpẹ́ bàbá ti fún mi láyọ̀ ọpẹ́ ọpẹ́ nípele ìyá ọba ìyanu. Ọ̀rọ̀ mo rò pé ó lè wẹ́rẹ́ ló bá mi ṣe ó ṣe sọ mí dàláyọ̀ Èdùmàrè ó jọ mí lójú gbọ́pẹ́ mi ò bàbá òkè gbọ́pẹ́ mi ò arúgbó ọjọ́ mo rè rẹ ó bàbá Èdùmàrè ni mo ṣe ń gbé gbá ọpẹ́ ó ṣeun ọ̀rọ̀ ńlá tó múlé ayé mi ró Elédùà àlóyá ara kájọ mọ́ fi fún. ara ẹ̀ wá bá mi yọ̀ mo dúpẹ́ mo rọ́ọ̀hún ayọ̀ lórí ọjọ́ ayọ̀ mi ti dé mo ti ń fojú sọ́nà ẹ̀bùn mi láyọ̀ lé mo dúpẹ́ bàbá ti fún mi láyọ̀ ọpẹ́ ọpẹ́ nílé ìgbà ọba ìyanu. Kí ló ń jẹ́ ọkàn mi mọ́ ni ayé ẹ̀sà mọ́kọrin ìrìnsọ́lọ́run lókè kò sóhun tó ń ṣẹlẹ̀ tó ṣẹ̀yìn Elédùà ewé kan ò ní jábọ́ lára igi kọ́lọ́run má mọ̀ ìdúpẹ́ wa ó ṣe pàtàkì láyé ẹ jẹ́ àmọ́ fọlọ́run lókè mo ní ó yá ara kájọ mọ́ ara ẹ̀ wá bá mi yọ̀ mo dúpẹ́ mo rọ́ọ̀hún ayọ̀ lórí ọjọ́ ayọ̀ mi ti dé mo ti ń fojú sọ́nà ẹkún mi dayọ̀ lé mo dúpẹ́ bàbá ti fún mi láyọ̀ ọpẹ́ ọpẹ́ nípele ìgbà ọba ìyanu.
Yorùbá ló làṣà, Yorùbá ló níṣe. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, àṣà àti ìṣe ọmọlúwàbí wa ló jẹ wá lógún. Torí bọ́kọ̀ ròkun bórọ̀ṣà yóò darí padà sébùté tẹnitẹni. Èkísà ń ta àtàn. Bẹ́ẹ̀ sì ni àjòkò ní dùndùndùn kó nílé ó mọ̀rẹ́lẹ́. Ọmọ tó gbàgbé ilé ó sàpò ìyàkọ́. Bẹ́ẹ̀ làwọn àgbà wí. Ìkànnì kan gorí afẹ́fẹ́ lórí decoder StarTimes. Bàbá perí akọni àfidàlálẹ̀ gàràgà. Kaftan TV Yorùbá ni mò ń perí ẹ̀. Ìròyìn àsìkò láì fi gbá kan bọ̀ kan nínú. Àwòrán tó mọ́ gaara bí odò kírísítálì. Àwọn ètò tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n. Ìròyìn eré ìdárayá. Orin àtijọ́ àtàwọn àjá àbálẹ̀ orin ìgbàlódé. Eré oníṣe àti sinimá àgbéléwò lóríṣiríṣi. Ìtàn ilẹ̀ Yorùbá àtàwọn akọni wa. Àwọn ohun ìṣẹ̀ǹbáyé bí a ti ń ṣe nígbà ìwáṣẹ̀. Ètò ẹlẹ́sìn gẹ̀sìn àtàwọn ọ̀rọ̀ tó ń lọ láwùjọ wa. Mélòó la fẹ́ kà lẹ́yìn adépèlé lórí ìkànnì Kaftan TV Yorùbá. Àti púpọ̀ òjìnà òyèrùkú lálálá. Ó mọ́lẹ̀ bí ojú ọjọ́ ó ń lọ níwájú. Àwọn akẹgbẹ́ rẹ̀ ń wọ́ tẹ̀lé lẹ́yìn. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.